ṣiṣẹ́ olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájì mọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣiṣẹ́ yín pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsá níbuwa Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún ibùgbé tó dára ìtọ́jú tó péye wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́ wò ó kò sáyé àǹkà tí kẹfọlọ́ngbò nílé ṣe hajj mọ̀sùrù ṣe hajj pẹ̀lú sunna ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà 14th November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019 ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019 ìrìnàjò hajj ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931 hajj mọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́njẹ́ tó Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé Ànábì. Kó tún máa bá wọn sàábí Ànábì àti gbogbo ẹni tó gbà fánàbí wa Muhammad tó tún tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma àmín. Kọ́lọ́ba má ṣe ṣíjú àánú ẹ̀ wò wá. Ọlọ́run ọba jọ̀ọ́ má ṣe ṣàánú wa ìdáwọ́lé wa Ọlọ́run jọ̀ọ́ má ṣe àjọyọrí sí dáadáa. Ustaasu wa kí lórúkọ ẹ̀ Musliudeen àwọn náà wà lórí program pẹ̀lú wa láàárọ̀ yìí tí wọ́n fẹ́ bá wa ṣàlàyé pa ọ̀rọ̀ modesty in Islam. Ustaasu wa torí pé mo rí pé nẹ́tíwọ́ọ̀kì yín hangi ni mo ṣe gbé yín kó lórí screen. Ustaasu wa salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ẹ ó dàn torí pé mo rí pé sísítẹ̀mù yín pé kí ní gbé yín kó lórí bóyá nẹ́tíwọ́ọ̀kì ni torí ẹ̀ mo ṣe gbé yín kó lórí sísítẹ̀mù. Ustaasu wa Musliudeen bá ṣe mọ̀ pé láàárọ̀ Saturday náà máa ń bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ tó ń pè ní ìtìjú nínú ẹ̀sìn òun náà fẹ́ bá wa sọ láàárọ̀ yìí torí pé kìtì ẹ̀ là ń pè ní tìjú ṣáwọn èèyàn ara tara máa ti rí tìjú ṣé tí wọ́n bá ṣìdílẹ̀ tó ń ṣìdílẹ̀ káàkiri là ń pè ní pé èèyàn ní tìjú ni àbẹ́ tó daṣọ borí ló ní tìjú ṣé tí wọ́n bá ń ṣe tí ò dánú ẹ̀sìn ṣó ní tìjú ni àbí kò ní tìjú tó bá ń fẹnu dẹ̀sìn Ọlọ́run rú ṣó ní tìjú ni tí ẹ̀pẹ̀rẹ̀ ẹ̀ bá dé àbó ní tìjú ara ẹ̀ náà fẹ́ bá wa sọ kọ́lọ́ba má ṣe ṣe rọrùn. Sheikh wa Musliudeen ẹ bá wa sálámọ̀ sáwọn ará ilé tó pé sálámọ̀ tẹ sálámọ̀ lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ pé mi lẹ̀ ń sálámọ̀ sí láti fi lè confirm pé ti padà sórí prógrámù ni ẹ bá wa sálámọ̀ sáwọn ará ilé káwọn èèyàn gbọ́ yín náà. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ń tẹ́fẹ́ bá wa sọ láàárọ̀ yìí ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ máa gbéra yín lọ síbẹ̀ ẹ̀yin lẹ́mọ ọlọ́ọ̀bá má ṣe ṣe rọrùn ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ nípa modesty in Islam àyàwó fil Islam àbí báwo lẹ́yìn sọ lábáwá ẹ̀ ẹ sọ kí n gbọ́. Mashallah ó correct bẹ́ẹ̀ náà ni. torí ó gbé ọ̀hún kó sáyẹ́nì sí tù mi ò mọ kéwú mi ò mọ̀ pé mi ò mọ kéwú àwọn olóyè àwọn náà mọ kéwú ọlọ́ọ̀bá má ṣe ṣàánú wa ẹ ṣe gbìyànjú. mo ń gbìyànjú ọmọ kéwú tiẹ̀ ilé mi ọmọ kéwú ni mí mo ṣe wà kọ́lọ́ má ṣe ṣe gbogbo àná lọmọ kéwú gbogbo wa náà ni. Ustaasu wa bismillah ọlọ́ọ̀bá má ṣe ṣe rọrùn. Alhamdulillahi wahda ahmaduhu wa asta'inuhu wa astaghfiruhu wa astahdihi fa innahu man yahdihi Allahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu shahadatan tunajji qailuha min azabin nar yawm al-qiyamah wa ashhadu anna Muhammadan sallallahu alaihi wasallam abduhu wa rasuluhu بعث الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون فقال عز من قائل في تعظيمه وتفضيله وإنك لعلى خلق عظيم إنك لعلى خلق عظيم صدق الله العظيم.
sallallahu alayhi wa alihi wa sahbihi wa tabi'ina lahum bi ihsan ila yawmiddin wa ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah. Alhamdulillah. Ọba tó já sí pé ẹyọ kan ni tí ò pé méjì. Ọba náà mo wá ọba náà ní olùkúnni lápá pé kó kún wa lápá. Mo sì wá ọba náà ní aláforíjì pé kó fẹ́ ṣe wá jì wá. Mo wá ìmọ̀nà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah pé kó ṣì wá lọ́nà kó jẹ́ kí ìmọ̀nà wa kó mọ́. Nítorí pé ẹni tí Ọlọ́run bá fi ọ̀nà mọ̀, onítọ̀hún yẹn ló máa mọ̀nà, òun lọ̀rọ̀ máa yé. Ṣùgbọ́n Ọlọ́run bá ṣì lọ́nà ọ̀rọ̀ lè yé, onítọ̀hún ò lè mọ̀nà, yóò ṣìnà náà ni. Mo wá jẹ́rìí ìjẹ́rìí kan tó já sí pé ní Ọlọ́run ọba àlékíọlá, mo jẹ́rìí pé ọ̀kan ni kò lórogún. Ìjẹ́rìí yìí òun ni ìjẹ́rìí tí èèyàn máa jẹ́rìí láyé tó já sí pé yóò sì la onítọ̀hún tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyámọ̀ lọ́dọ̀ Ọlọ́run kúrò níbi iná. Lẹ́yìn náà ni wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìkẹ́ àti Ọlọ́run kó máa bá òjíṣẹ́ Ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ni Ọlọ́run gbé dìde ó gbé dìde pẹ̀lú ìmọ̀nà ẹ̀sìn òdodo kó wá jẹ́ kí ẹ̀sìn náà kó borí gbogbo ẹ̀sìn tó kù láyé. Ọlọ́run ọba ó pàtàkì ànábì, ó gbọ́lá fún ànábì. Nígbà tí ó wàá ròyìn ànábì, kò sí ìròyìn tọ́lọ́ fi ròyìn ẹ̀. Ọlọ́run ní wa innaka la'ala khuluqin azim. Ìwọ Muhammad, ìwọ ni ìwà ẹ̀ máa dáa jù, ìwọ ni ìwà ẹ̀ fi ń tẹ́ni lọ́rùn jù. Eléyìí ni ìròyìn tí Ọlọ́run ọba Allah tó fi ròyìn ànábì wa Muhammad, kíkẹ́ àti Ọlọ́run kó máa bá ànábì àti àwọn alẹ́ àti àwọn sàábì ẹ̀díjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámọ̀. Àmín. Ṣé wàá rí ohun tá a fẹ́ bára wa sọ lónìí? Òun náà ni ohun tí à ń pè ní modesty in Islam, that is alihayau fil Islam. Gẹ́gẹ́ bí àfáwà sàyìn bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan, kọ́ náà kó jẹ́ kí a rí yín pẹ́. Àmín. Ẹ rí i pé ọ̀rọ̀ ìtìjú falakọ̀dé rọ́gàbàlì Islam fil hayai wa hassa alayhi wa tabarahu sifatan hamidatan wa khuluqan malihan. Islam ó ṣe wá ní ojú kòkòrò nípa ọ̀rọ̀ ìtìjú tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí. Títorí pé ìtìjú yẹn Islam jẹ́ ó ṣe ní ìròyìn kan tó jẹ́ pé ìròyìn kan ni tó bá wà lára èèyàn tí mọ́ ń mú kí wọ́n máa yìnyàn nígbẹ̀yìn pé ẹni ire lẹ́ni, èèyàn dáadáa lẹ́ni, onítìjú lẹ́ni, tí ìwà ìtìjú yẹn bá ti wà lára èèyàn. Torí pé ìwà ìtìjú tá à ń sọ yìí wa khuluqan mali'an, Islam ṣe ní beauty, ó ṣe ní nǹkan tó wà pleasant, nǹkan tó wà pretty fún ẹni tó bá ti ní nínú ìṣẹ̀mí ẹ̀. Bal huwa rasu makarimil akhlaq. Ohun tó yẹ ká tiẹ̀ wá sọ ni wípé ìwà dáadáa ìtìjú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun ni àkòrí ohun tó ń jẹ́ ìwà dáadáa. Tọ́mọ́ ní kí ló ń jẹ́ ìwà dáadáa? Ìtìjú ló ń jẹ́ bẹ́ẹ̀. Kama qalat ummul mu'minin Aisha radiyallahu anha, ìyàwó Ànábì wa Muhammad, ìyá wa mùmìnì. Ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní rasul makarimil akhlaq, àkòrí ohun tí ń jẹ́ ìwà alápọ̀nlé jùlọ alhayau, òun náà ni ohun tá à ń pè ní ìtìjú. Báyìí ni ìyá ńlá ṣàṣẹ sọ. Bákan náà ní pé ìtìjú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun ni tabaníkàwò definition ẹ̀ gangan lọ́dọ̀ àwọn àfáà ẹ̀sìn. Wọ́n jẹ́ kó yé wa pé walhayau fi ta'rifi alil ilmi huwa al-kaffu an kulli ma yastahiffuhu al-aqilu wa yahjuhu saw. Òun ni tó já sí pé ní gbogbo ẹni tó bá ní làákàyè á mọ̀ yìí pé èèyàn gbọ́dọ̀ ṣe àfẹ́kù nǹkan tá à ń pè ní ìtìjú yẹn nínú ara, nínú láìfù ẹ̀. Wa istinkaru kulli ma la yarda bihi al-khaliq wal-maluk. Wọ́n pè ní ìtìjú yìí, òun ni nǹkan tó já sí pé gbogbo èèyàn pátápátá, ọba adẹ́dá àti àwa ẹ̀dá tó dá la mọ̀ wípé kò ń ṣe nǹkan tí gbogbo wa kọ̀ ni kéèyàn máa ní tìjú. Ọlọ́run ọba kọ̀. Bẹ́ẹ̀ náà ni pé gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá náà ṣe kí ni wọ́n kọ̀. Wa huwa khuluqun sharifun. Ìtìjú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun ni ìwà dáadáa kan tó já sí pé ìwà abiyì ni. Yamna'u al-mar'a fi'la al-muharramat wa itiyana al-munkarat. Ìtìjú yìí ló máa kọ̀ fún ọmọ ènìyàn láti máa ṣe gbogbo nǹkan tó bá jẹ́ pé èèwọ̀ ni. Wọ́n ń pèlè èèwọ̀ tó já sí pé ìjọmọlúàbí gan ṣe kí ni ó takò. Gbogbo nǹkan yìí wọ́n ní ohun tí ìtìjú máa kọ̀ fún èèyàn tí Ọlọ́run bá ní kí ìtìjú ó bá rẹ̀. Wa yasunuhu 'anil wuqu'i fil awzar wal afan. Ìwà ìtìjú yìí òun ni ó máa wá protect ọmọ ènìyàn pé kó má bàa kó sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀. Wal haya'u, ìtìjú tá a bá ń sọ̀rọ̀ ẹ̀. Sífàtún, ìròyìn kan ní min sífàtillahi jalla wa ala.
ǹjẹ́ àmọ́ yìí pé ọlọ́run ọba pèrè lọ́ba onítìjú tó tó ọlọ́run. ọlọ́run ọba Allah ó fi ìtìjú ó fi ròyìn ara rẹ̀ a ti kà nínú àwọn àdìsí wa tó tá a ti fi jẹ́rìí ọ̀rọ̀ rí tá a sọ wípé ọlọ́run ọba Allah àdìsí yìí ó wà nù èyí tí Hakim gbà wá tí bàbá Albani wọ́n sì sọ háhà ẹ̀ wípé àdìsí náà kọ́ Sahihul hadith rí àdìsí náà ni wípé wọ́n ní anabuwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní inna Allaha dáadáa ọlọ́run ọba Allah rahimun ọba oníkẹ́ ni ọlọ́run pèrè lóníkẹ́ hayyiyun ó wá tún ròyìn rẹ̀ pé hayyiyun ọba onítìjú lòun ọlọ́run. Allahu akbar. kẹríìmùn kò tán síbẹ̀ ọba ọlọ́rẹ tóun máa ń tọrẹ tún lòun ọlọ́run pẹ̀lú. yastahi min abdihi an yarfa ilayhi yadayhi máa ń ti ọlọ́run nígbà tí ẹrú bá tẹ ọwọ́ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba Allah summa la yadfihima khayra kó wá jásí pé àtà ẹrú òfin ká ọwọ́ yẹn kú lẹ́nu ìgbà tó tẹ̀síwájú ọlọ́run á fi oore sínú ọwọ́ náà fẹ́rú ọlọ́run ní ojú a máa tì ń náà ṣe bẹ́ẹ̀ fẹ́rú. sọ mi pé háyè yóò yìí ni wípé ọlọ́run ọba ọbọ ní ìtìjú ni tó bá jásí pé ọlọ́run ọba fi ìtìjú ròyìn rẹ̀ á jásí pé ìtìjú ńkọ́ nǹkan pàtàkì ni tó sì yẹ kókó nínú ayé gbogbo ẹni tó bá lóun tẹ̀lé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ṣẹ́wárí tìjú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn èèyàn lè máa fọ tọ́ńbẹ́lú kọ́ máa fi mú kọ́ fojú kékeré kọ́ fi wò. ìtìjú yìí wọ́n jẹ́ kó yé wa pé ibadatullahi ta'ala ìjọsìn ni ìtìjú jẹ́ fún ọlọ́run ọba Allah látọ̀dọ̀ ẹrú. wa huwa ma'al iman qarin ṣẹ́rí ìtìjú àti ìgbàgbọ́ àwọn méjì wọ́n jọ ń rìn papọ̀ ni. ìyẹn ni pé tí èèyàn bá ní ìtìjú onítọ̀hún yẹn á ní ìmánì tí èèyàn bá wá ní ìmánì tí ò sì tìjú tẹ́lẹ̀ ìmánì ó bí ìtìjú sí ara onítọ̀hún ṣe ti wá rí pé méjèèjì ìbejì ni wọ́n jọ ń rìn papọ̀ ni. títorí wípé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa wípé al-iman ìtìjú tẹ́rí ìmánì ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba Allah wal-haya àti ìní ìtìjú qarinahu jami'an àwọn méjèèjì yìí nǹkan kan ni wọ́n tó já sí pé akẹgbẹ́ ni wọ́n ìbejì ni wọ́n tí wọ́n jọ ṣe kíni tí wọ́n jọ ń rìn papọ̀ tẹ́ bá ti rí ìtìjú ẹ rí ìmánì tẹ́ bá ti rí ìmánì ẹ rí ìtìjú. fa idha rufi'a ahaduhuma rufi'a al-akhar tí kan nínú ẹ̀ bá ti dàgbà lára ọmọ ènìyàn ó automatically ó máa elevate ó máa exalt ìkejì ìyẹn ni pé tí ìmánì bá dàgbà lára ẹrú nínú àwọn ẹrú ọlọ́run ìmánì yẹn máa mú kí ìtìjú dàgbà lára onítọ̀hún. bẹ́ẹ̀ náà ni wípé tí ìtìjú bá wà lára èèyàn ìtìjú yẹn náà á bí kíni á bí ìmánì fún onítọ̀hún torí pé àwọn méjèèjì wọ́n jọ ń ṣiṣẹ́ ni. wa fi hadithin akhar qal nínú àdìsí míì anábùwà Muhammad sọ wípé wal haya'u shu'batun min al-iman ìtìjú tẹ́rí yẹn pààtì kan ni nínú tá à ń pè ní ìmánì. ó tún mọ̀ pé tí èèyàn bá jẹ́ mùsùlùmí tí ò bá ní àyà tí ò bá ní tìjú onítọ̀hún yẹn ọlọ́run tí ì ṣoore fún àfikún já sí wípé ìtìjú ń bẹ lára èèyàn ìtìjú lèèyàn ò ní òfin ní rìn òwò wọjà ìtìjú lèèyàn ò ní ó fi wọ aṣọ tí ó bo ìhòòhò ẹ̀ ìtìjú lèèyàn ò ní ó fi mọ respect ẹni tó yẹ kú fún lọ́wọ́ ìtìjú lèèyàn máa ní ó fi mọ ṣe làgbàlagbà ó fi mọ ṣe ìkẹ́ ọmọ kékeré ìtìjú lèèyàn lọmọ kékeré máa ní ó fi mọ respect àgbàlagbà ìtìjú òun làfà ẹ̀sìn máa ní òfin ní máa tako sọ́nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ìtìjú ni àwa tá a jẹ́ mùsùlùmí láàánú láwùjọ láàfin mọ́ ṣe gbogbo ohun tí ẹ̀sìn pè wá sí láàsì fi mọ́ ọkọ̀ fún gbogbo ohun tí ẹ̀sìn bá sọ wípé kò ń ṣe ìlànà. lápẹjúwe mọ́ọ̀lìdù ànábì ló wà níta táwọn èèyàn ń ṣe yìí mọ́ọ̀lìdù táwọn ń ṣe yìí ṣíṣe tí wọ́n ń ṣe yìí túmọ̀ pé wọn ò ní ìtìjú ni wọ́n fi ń celebrate ẹ̀. àníṣe wọn ò ní ìtìjú mo rí fọ́tò kan lánàá lórí ẹnìkan ṣí ẹ picture náà èmi náà wá ṣí ẹ. àwọn táwí yìí wọ́n múra wọ́n wọ àwọn ṣòkòtò crazy jeans wọ́n wo èyí tó wọ crazy jeans wà nù wọn èyí tó wọ ṣòkòtò náà
tó já sí pé gbogbo wọn ti gbé lórí ní oríkún obìnrin ní gbogbo wọn wọ́n wá wọ ranek tí wọ́n wá wọ̀ yìí wọ́n ya Sheikh Ibrahim Niyas sí òun ni gbogbo wọn wọ̀ white wọ́n wá fi black wọ́n fi ya Sheikh Ibrahim Niyas sí. ó dẹ̀ dùn mí gan mi ìbá gbé fọ́tò yẹn sí torí pé mo ti gbàgbé mo delete ẹ̀yin náà rí mo rí mi ìbá gbé wá ní wọ́n lè náwọn ṣe mọ́lúdí ànábì nìyẹn o. wọ́n wá láwọn ṣe mọ́lúdí ànábì àwọn tá a wá wí yìí wọ́n tún wá borí. ẹ dákun ṣe ìfẹ́ ànábì nìyẹn ó mìíràn pé wọn ò ní ìtìjú ànábì dẹ̀ ti sọ́nà àdìsí kan pé ìzálàm tẹ̀sítà ìfọ́sìnà máa ṣe ìta tó bá ti ní ìtìjú tó bá ní lálẹ́ àwọn ẹgbẹ́ wá sórí prógrámù àwọn èèyàn máa rí ṣé mọ́lúdí ànábì ó tó bá ti wù ẹ́ àbóṣì ẹnì sólẹ̀ ṣe wù. ẹ dákun èmi náà wá ṣe post yẹn máa ń láti kọ́ síbẹ̀ wípé you will even have to ask yourself that are they even Muslims? ǹjẹ́ àwọn ẹlẹ́sẹ̀ mùsùlùmí tiẹ̀ ní wọ́n pẹ̀lú àwòrán tí wọ́n kọ́kọ́ fi hàn wáyìí èrò sì pọ̀ bẹ́ẹ̀ àwọn kan wá ní nígbàgbọ́ wípé ohun tí wọ́n ṣe ohun tó dáa so wọ́n mọ̀ pé tí ọba ti ní ìtìjú kò sí ohun tí ò ní lè ṣe kò ní bùkátà láti rìn òwò ọjà téèyàn bá ní ìtìjú tó bá fi àmọ́nà sí lọ́wọ́ kò ní bùkátà láti ṣe kíni láti jàǹbá àmọ́nà náà so ìtìjú ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa fàyà un muslim ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí kún bin nabiyik tó bá lọ nífẹ̀ẹ́ ànábì ó dáa kó kúkú support ohun tí ànábì support ó dáa kó pe ohun tí ànábì pè ní ọ̀nà kó pè ní ọ̀nà ohun tí ànábì ní kò sí ọ̀nà bẹ́ẹ̀ jẹ́ káwọn èèyàn máa gbé kò sọ́nà bẹ́ẹ̀ kódà bá já sí pé ohun táwọn èèyàn nífẹ̀ẹ́ sí jùlọ ni. so wàbí habibika muhammadin sallallahu alayhi wa sallam mọ́ta asiyan ẹni tó lè sọ pé òun ti jú òun ni ọlọ́run ọba Allah ń tọ́lọ́ bá lóun fẹ́ tó bá ti ń ṣe é ló túmọ̀ pé òun ti jú ọlọ́run ohun táwọn náà bí fi wá lé orí ẹ̀ tá a bá ti ń ṣe é òun ló túmọ̀ pé àṣẹ kíni a nífẹ̀ẹ́ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam mo fẹ́ kó yé wa wípé wọ́n gba àdìsí kan wá látọ̀dọ̀ Mas'ud al-Badri radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam ó ní anábùwà Muhammad ó sọ wípé inna mimma adraka an-nas min kalami nubuwwati al-ula idha lam ta'i fasna ma shita ó ti wà látàrí àwọn ànábì wípé gbogbo wọn yé sọ nínú ọ̀rọ̀ wọn wípé ẹnikẹ́ni tó bá ti já sí wípé ní kò bá ti ní ìtìjú fasna ma shita kó nítorí wọn máa ṣe kíni kó máa ṣe ohun tó bá ń lọ so ìyẹn ló fà á ló fi já sí pé tẹ bá ń rí gbogbo àwọn tí wọ́n ń takò súnnà tọ́lọ́ àtànábì lónìí ìtìjú ni wọ́n ní torí pé láyé àtijọ́ ohun tá a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà tí wọ́n ṣe ẹ̀sìn ọlọ́run àti ìtànábì tí wọ́n tẹ̀lé lànà nábì òun ní pé wọ́n máa ń sọ pé ọlọ́run bá wa paná adẹ́bọrẹ́ bá wa gbé súnà Muhammad ga súnà Muhammad náà ló wá ga yìí láwọn kan tí wọ́n ń bínú. walizalika falihayau tó bá wá rí bẹ́ẹ̀ ìtìjú tá à ń sọ̀rọ̀ ẹ̀ fitriyun fil insani àdámọ́ kan ni tọ́lọ́run ti dámọ́ ọmọ ènìyàn ìlànà kan ni tọ́lọ́run ti gbé kalẹ̀ fún ọmọ ènìyàn lọ́jọ́ tó ti pẹ́ kì í ṣe ìsìn ẹ̀rí ni nígbà tí baba ńlá wa anábì Adam àti ìyá wa àwa tí wọ́n jẹ èso tọ́lọ́run ní kí wọ́n má jẹ nínú ọgbà àlùjánnà wọn ò rí òwò ara wọn tẹ́lẹ̀ ìgbà tí wọ́n jẹ èso yẹn lọ́bẹ̀rẹ̀ sí ní rí òwò ara wọn tó ń kó wá tó wá rí òwò ara wọn náà ojú wa tì wọ́n láti já ewé wọ́n fi bo ara subhanallah wọ́n mi pẹ́ ìyẹn kọ́ látàyé báyé tọ́lọ́run ti dá àkọ́kọ́ ẹ̀dá ni o ti ń jẹ́ ìtìjú lọ́lọ́run ti ṣe ní pàtàkì wàmán dẹjáàwò falyaktasibahu fid-dini ẹnikẹ́ni tó bá rí pé ìtìjú ti sọnù lára òun kò síbi tí ó wá sí tí ó ti rí ìtìjú náà ara ẹ̀sìn ni ó ti rí kó ń tọ̀hún kó jẹ́ kí ni kó tẹ pẹlẹ mọ́ ẹ̀sìn ni ó mọ̀ sọ fún wípé ìtìjú ń kọ́ ó lóore ju gbogbo nǹkan lọ tàbí ká sọ wípé ìtìjú ó ń bẹ nínú kí ni ó ń bẹ nínú ìgbàgbọ́ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam eléyìí sọ fún wa wípé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣì wá lójú kòkòrò wípé ká ní ìtìjú nínú àdé Ibn Mas'ud tún gbà wá anabi ní istahyu minallahi haqqal haya ẹ tìjú Ọlọ́run nípa àpá ìtìjú ẹ̀gbọ́n táwọn sábẹ́ wí ni àwọn sábẹ́ ní ìrẹ oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam inna lanastahi walhamdulillah àwa adúgbò ọ̀dọ̀ Ọlọ́run pa àwa ń tìjú àwa ní tìjú ẹ̀gbọ́n táwọn anabi wá wí fún wọn anabi ní laysa zak àwọn tí mò ń wí kọ́ nìyẹn o walakinna al-istiya wọn tí mò ń sọ nípa ìtìjú minallah téèyàn lè tìjú fọ́lọ́run òun ni haqqal haya òun ni téèyàn tìjú dé ògóńgó pàápàá ìtìjú anabi wa ni tó ń pè bẹ́ẹ̀
an tahfasa ras anabi ní òun náà ni pé ká ṣọ́ orí wa wa ma wá àti ohun tí orí wa kó sínú kí ni orí wa kó sínú orí kó etí sínú ó kó ojú sínú ó kó imú sínú ó kó ẹnu sínú ó kó ahọ́n sínú nínú àwọn tó rí kó sínú nìyẹn wa tahfasa batna anabi tí wàá ní ká tún ṣọ́ ikùn wa ma hawa àti ohun tí ikùn wa náà kó sínú àwọn tí ikùn wa kó jọ òun ni kíni wa tadhakkara al-maut anabi ní ká tún máa rántí ikú wàlbílà ká sì máa rántí ogbó wípé egungun wa yóò padà kẹ́ fún nínú sàárè wa man arada al-akhirah ẹnikẹ́ni tó bá fẹ́ kó ń rí àlìkìyámọ̀ rọrùn taraka zinata dunya onítọ̀ gbèrò ìròyìn ayé yóò gbé jù sílẹ̀ à ń jẹ́ kó òun ní priority láàfún priority kò ní jẹ́ pé òun ni yóò mú lẹ́mìí wa jẹ̀ sí ọlọ́run lọ faman fa'ala dhalika gbogbo ẹni tó bá ń ṣe eléyìí faqad istahya minallahi haqqal haya onítọ̀hún ìgbọ̀ngàn ló ń tijú. ohun táàdì sì yẹn sọ fún wa ni pé Ànábì ní ká ṣọ́ orí wa àti ohun tó rí wa kó sínú ìyẹn ni pé ojú wa nínú tó rí wa kó sínú ká má fojú wa òkú wò ká má fi etí wa gbọ́ ìgbọ́kúgbọ́ kó sì má jẹ́ kínú wa láàmú fi sọ̀sọ́kúsọ àwọn ọ̀rọ̀ àlùfàṣà àwọn ọ̀rọ̀ táwọn olórin tí wọ́n máa ń sọ tẹ́sí kọ̀ fún wa pa ẹ̀ eléyìí òun ni Ànábì fi ní ká ṣọ́ orí wa ká lè mórí délé ká ṣọ́ orí wa sallallahu alaihi wasallam ká sì ṣọ́ gbogbo ohun tó rí wa kó sínú Ànábì ní ká ṣọ́ ikùn wa ìyẹn ni pé ká má jẹ muharamat ká má jẹ ohun tó lọ́n ṣe léèwọ̀ kó má jẹ ohun láàmú bùkátà láti jẹ sínú wa bákan náà ni pé ẹsẹ̀ wa ká má fi rìn lọ ibi tí ò dá ibi tọ́lọ́run ò pè lẹ́sìn ká là ń ṣe ráàlì mòlúdì tá lọ́nà wa ń ṣe Ọlọ́run ò pè wá síbẹ̀ Ànábì ò pè wá síbẹ̀ ó ṣe máa já wa la máa fi kún so ohun tá à ń ṣe yẹn kò ní ládánú tọ́lọ́ Ọlọ́run ọ̀rọ̀ wa Ọlọ́run ò pè wá sí bó fẹ́ já sí pé à ń ráwọn èèyàn tí wọ́n sọ pé ó dà mòlúdì tẹ́yìn náà sọ pé ká má ṣe àyà ò ló sọ pé ká má ṣe àrí àyà tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n sáà Ànábì ṣe ṣá àwọn sàábì Ànábì ṣe àwọn ẹ̀dẹ̀ ni wọ́n wà ní sẹ́ńtúrì tó dáa jùlọ al-qurun al-mufaddala àwọn sẹ́ńtúrì tó dáa jù àwọn sàábì Ànábì ni wọ́n wà ń bẹ̀ Ànábì yìí tá Ànábì wá lò Ànábì ní sẹ́ńtúrì tó dáa jù sẹ́ńtúrì tó ń lò ní sẹ́ńtúrì tó tún dáa jù tó tún tẹ̀lé òun yìí tó tún dáa jù tó tẹ̀lé òun ìyẹn wọn làwọn wà ń bẹ̀ ń bẹ̀ bòdìdì tá a wá ń sọ yìí náà àìní tìjú ni torí tá a bá ní tìjú a rí i pé àwọn kiri yóò wọ́n ti ń ṣe kírísímàsì wọ́n ti ń celebrate ọjọ́ bíi Isa ọmọ Mariam 300 kìíní kan years síwájú kó tó wá di wípé oníṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam dídé tó Ànábì wa Muhammad kò tọ́ka wa síbẹ̀ a ti wá rí pé ti tiwọn gan tó fẹ́ dájú ti tiwa ti tàwátà tó là ń ṣe mòlúdì yìí lọ torí pé táwọn bá fẹ́ ṣe 25th of December ẹnìkan náà ni wọ́n ṣe àwọn àti ṣe ààwẹ̀ yóò ti gbà lọ́wọ́ wa ó dà àwọn míì àtúmọ̀ ṣe lẹ́yìn àwẹ̀. èmi tiẹ̀ ní pé kọ́ máa continue lọ kọ́ máa stop mọ́. subhanallah irú kí nìyẹn ohun táwọn tàbí Ànábì ò ṣe tànábì ò fi kọ́ wa. so eléyìí ní kúkúrú òun ni definition látọ̀dọ̀ àwọn àfáìsìn látọ̀dọ̀ Ànábì látọ̀dọ̀ àwọn tàbí Ànábì tí wọ́n gbọ́yé nípa ìtìjú. ìtìjú kìí ṣe kákọ̀ wàhálà tìjú èèyàn kan a gbọ́dọ̀ tìjú èèyàn láti kọ́ di tọ́lọ́run but táwa ti wá fẹ́ gbà pa ń tijú ohun tọ́lọ́run bá ní ká ṣe tábà ti ń ṣe ìgbà yẹn là ń tijú ohun tọ́lọ́run bá kọ̀ gbọ́jà pé nǹkan yẹn òun lóhùn wájú tábà ti ń gbìyànjú àti sá fún ìgbà yẹn ló túmọ̀ pé à ń tijú gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad ṣe kọ́ wa tí ìgbàláyè bá tún gbà wá nígbà míì a máa sọ àwọn irú ìtìjú tó wà a sì sọ àwọn àǹfààní tí ìtìjú tó ní fún wa nínú ẹ̀sìn Islam abẹ́ Ọlọ́run ọba Allah ìpè yìí tí a gbọ́ yìí ó kéré ṣùgbọ́n tá a bá digest ẹ̀ a rí i pé nǹkan ńlá ni kọ́lọ̀ ń jọ bó ti gba etí ọ̀tún wọlé kọ́lọ̀ mọ́jọ gba tòsí jáde ọlá ìjẹ́ kan Ọlọ́run ọlá la ilaha illallah ọlá la hawla wala quwwata illa billah. tó ustaasu wa adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ìwọ̀nba táìmù díẹ̀ lẹ́ra ní fún aláàárọ̀ yìí ọlọ́ọ̀bà máa ṣe ìṣerán torí pé àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú àwọn gan dúró dé yìí èmi dẹ̀ mo dìlé láàárọ̀ yìí kọ́lọ̀ bàbá ṣàìṣe rọrùn fún wa ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ má ṣàjọyọrí sí dáadáa tílẹ̀ bá ṣú èmi ní prógrámù tó bá ti di aago mẹ́sàn-án ó lè jẹ́ aago mẹ́sàn-án
ẹ wò láago 9 alẹ́ láṣẹ ti tóbi ọlọ́run ọlọ́run bàbá ṣe àṣírò Ọlọ́run fún alẹ́ yìí àfíà torí ìgbàláyè. àmì o torí pé táìmù díẹ̀ tá ara ní láàárọ̀ yìí náà ó máa ṣàwọn èèyàn láǹfààní ìtìjú ó ìpọ́táǹtì nígbésí ayé èèyàn téèyàn ò bá ní tìjú kò sí tí ó lè ṣe kò sí tí ó lè ṣe tòótọ́ o kò sí tí ó lè ṣe o èèyàn ẹni tó bá ní tìjú kò ní máa ronú pé òun fẹ́ ba ẹ̀sìn ọlọ́run jẹ́ àìnítìjú ló fà á tí ẹ̀ máa fi ń dẹ̀sìn ọlọ́run rú kò sẹ́ni tó nítìjú láyé tó máa wo ṣùṣù tó máa wo pa kí lọ́lọ́run wí àìnítìjú ní ọjọ́ kí ọmọ sọ dáná bí ó sọ. ẹ nà àìnítìjú ni tí wọ́n bá nítìjú ni àwò pa tí bá sọ ìṣọ́ ní padà ṣé ò ní padà lẹ́yìn wẹ́rì mi. tó bá wá lẹ́yìn tán ṣé mi ò ní padà yẹpẹrẹ lórí gbogbo ohun tí mo sọ yìí ṣé mi ò ní padà yẹpẹrẹ lórí ẹ̀ tó bá wá yẹpẹrẹ lórí ẹ̀ ta ló dójú tì ṣòdójú ti àwa ta fẹ́ sọ fún ẹ pé n tó ń ṣe kò dáa o ní o dójú tàwa o dójú tara ẹ ní lápèjúwe bí àwọn niyas pẹ̀lú àfa mo ti ní bóyá mi ò ní pe àfa yẹn lórúkọ tí máa ń pè mọ́ Ọlọ́run foríjì mi àfa kan tí máa ń bú ó máa ń bú mi náà máa ń pèlè bú kan bọ̀ mi ní pé Ọlọ́run foríjì mi ní pèlè bú yẹn mọ́ àfa alimumin alórí olóhùn sheik alimumin mudiru olóhùn mudiru Ọlọ́run ṣàánú wa ọjà ń polówó ara wọn ni pa àwọn alimumin àwọn ẹlẹ́fẹ̀ ẹ̀fẹ̀ láwọn yóò yẹ àwọn ẹlẹ́fẹ̀ nú ẹ̀sìn Ọlọ́run máa ṣàforíjì wa irú àwọn yẹn bíi níyàsí ń sìn tó bá nítìjú ni ó wá polówó àlá nínú ẹ̀sìn níyàsí tí mò ń sọ rè o kádàrà òun yẹ kádàrà o níyàsí tí mò ń sọ rè o torí bẹ́ẹ̀ kẹ́yìn tẹ́lẹ̀ ẹ fẹ́ sá lọ ustazu níyàsí tí mò ń sọ rè ìdíwánu níyàsí tí mò ń sọ rè tó ń polówó àlá nínú ẹ̀sìn wa torí tí n bá máa gbé wá àwọn èèyàn máa ń wò pé talent tí mò ń ó sọ̀rọ̀ kọ̀kọ̀ nínú ẹ̀sìn tó dẹ̀ mọ̀ páṣírí yẹn máa tú òun polówó gbogbo lọ́dọọdọ yẹn nínú ẹ̀sìn wa gbogbo lọ́dọọdọ tó polówó nínú ẹ̀sìn wa yẹn kò sí ń bẹ̀ ìkejì ẹ̀ dẹ̀ ń kí lẹ́yìn ìkejì ẹ̀ náà rè tọ́jọ́ wà papọ̀ àwọn tọ́jọ́ wà papọ̀ òun rè wọ́n wájọ ń kíra wọn lẹ́yìn lórí irọ́ agbọ́dọ̀ jẹ́ gbogbo ìran mọ̀ wọ́n tún jọ wà ń kó wọ́n tún jọ wà ń kó ibì kan wà tó ti jọ wà ń kó mò ń bọ̀ jẹ́ kí wà tó ti wà ń kó jáde mo ní fọ́tò mu lọ́wọ́ ó wà lórí sísítẹ́ẹ̀mù mi ń bì wọ́n wájọ wà ń kó lórí irọ́ àwọn èèyàn rí wọn. agbọ́dọ̀ jẹ́ káwọn ẹlòmíì mọ tá à ń sọ àfáàtà àwọn tá à ń sọ rèé kọ́ lè mẹ́ni náà. àwọn rèé agbọ́dọ̀ yẹ gbogbo èèyàn rẹ̀ tá à ń sọ pé àwọn ẹni tá à ń sọ rèé o wọ́n polówó àlá nínú ẹ̀sìn pé ìyẹn mú kí lórúkọ ẹni o gbà tó wọ́n polówó àlá nínú ẹ̀sìn àwọn sọ pé gbogbo àlá tó ń polówó nínú ẹ̀sìn wa yìí kò sí ń bẹ̀ tó bá nítìjú ni kò ní gbé irọ́ jáde kàn ní máa polówó irọ́ nú ẹ̀sìn àìnítìjú ni èyàn ò lè nítìjú kó máa polówó ohun tí ò sí nú ẹ̀sìn ń bẹ̀ nígbà tó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ kí wá lẹ́yìn kan ṣe ṣé kò yẹ kán bọ́ta kan ní Ọlọ́run foríjì àwọn o wọ́n tún wá lọ ń bú èébú wọ́n tún parọ́ wọ́n wá ń bú èébú ń ta èébú náà wọ́n ń bọ́ta wá fún èébú ṣé èébú lẹ́yìn kan máa bú. nígbà tí wọn nítìjú ni. wọn nítìjú ni àìnítìjú ni wọ́n wá ń bú èébú àwọn èèyàn wá ń bú wọn ẹ lọ sórí gbogbo mídíà àwọn èèyàn wá ń bú wọn bẹ̀ pé sórí ẹ̀yin méjì dàrú ni ṣé ẹ̀ nílà káyè lórí ni ẹ̀mẹ́jì sórí yìí ti orí yìí burú ni. ìzálẹ̀ tẹ̀sítáì fásitì máa ṣe ìta tó bá ti nítìjú máa ṣe ọdún bá ń wẹ̀ lọ. àwọn èèyàn wá ń bú wọn wọ́n wá ń sọ̀rọ̀ burúkú gbá wọn lórí ń bẹ̀ lórí pé àìnítìjú wọn èèyàn ò lè nítìjú kó máa ṣe báyẹn ṣe ẹ̀ òun parọ́ òlódodo fún tó ń ṣe irọ́ ló ń pa ọ̀rọ̀ tó ń sọ òlẹ́rìí fún irọ́ ló ń pa ara wọn náà rè Dáúdà Fúlàní ọba arọ́ tiẹ̀ nìyẹn òun lélẹ́yìí eléyìí máa ń parọ́ mọ́ gbogbo èèyàn òun máa ń parọ́ mọ́ èèyàn. àti Rájí wà ní London yẹn náà Rájí Sulaimon tó wà ní London yẹn náà. ìyẹn náà ní tìjú Sulaimon Rájí ìyẹn náà ní tìjú Dáúdà Fúlàní ọ̀gá wọn tiẹ̀ lélẹ́yìí ọ̀gá wọn lélẹ́yìí ó máa parọ́ mọ́yàn báyìí. ànábì sì ti rẹ́ni tó bá ti sọ ohun tóun ànábì ò sọ. bẹ́ẹ̀ni. kó ń tọ̀hún kó má wọ́ọ̀rì èyíkéyìí inú náà ní ó jókòó sí ibẹ̀ ní òmùbù jókòó sí láti kìámọ̀. bẹ́ẹ̀ni o irú Dáúdà Fúlàní òun á wá múrò àtúpa mọ́yàn ó máa ń copy and paste irọ́ yẹn ó ti pa irọ́ yẹn ó dé máa pa dé máa blackmail èèyàn
ó lè pè é kó ní boko ìwọ tó parọ́ mọ́ sísítà kan kó náà ṣẹ́wó ló ń ṣe ustaz kó tó ní pẹ́ tiẹ̀ lọ àyà kùránì kan tọ́lọ́wọ́n ọba mo fẹ́ yẹ kí bọ̀bọ̀ Dáúdà Al-Fúlàní mọ̀ consequence tó ṣe lórí àyà kan ọlọ́run sọ nínú kùránì ṣe nínú súrátù Nur tọ́lọ́run ti sọ pé innal lazina yarmuna al-muhsanati al-ghafilati lil-mu'minati àìbáwo ni lu'inu fi dunya wal akhirah. bẹ́ẹ̀ni àwọn tí wọ́n ń parọ́ ṣìnà àbí ọ̀rọ̀ nǹkan míì náà tí wọ́n ń parọ́ ẹ̀ máwọn èèyàn tí wọ́n ọ̀dẹ̀ ń ṣe oníwà abẹ́. ọlọ́run ní òun ó fi ìyà jẹ wọ́n láti kíámọ̀ ni. ọlọ́run ní lu'inu fi dunya wal akhirah ó máa fọ́ ẹ lójú láyé ojú kò ṣe pójú ó máa blind yẹ o ò ní rí dáadáa gbéṣe láyé ò ní rí dáadáa lọ́lọ́run mí níbẹ̀ lu'inu fi dunya ò ní gbogbo èèyàn gbogbo ọ̀nà tí gbogbo èèyàn bá ń rọ́nà àbáyọ fún gbèsè ayé wọn ò ní rí nítorí àwọn sọ nìyẹn ò ní rọ́nà àbáyọ fún gbèsè ayé ẹ gbogbo bí táwọn èèyàn bá ṣe pé ọ̀nà lélẹ́yìí ìwọ máa rí pé kò sọ́nà ń bẹ̀ lu'inu fi dunya ẹ̀dá ọlọ́wọ́ ni lu'inu fi dunya tọ́lọ́hún wí bẹ́ẹ̀ wọ́n ò ní rí dáadáa gbéṣe láyé ni o ò ní rí dáadáa wal akhirah lu'inu fi dunya wal akhirah lọ́rùn gan kò tún ní da ṣé wọn tó ń sori burúkú láyé báwo lè fẹ́ sori rẹ lọ́rùn lu'inu fi dunya wal akhirah ọlọ́run wa parí ẹ̀ ó ní walahum ashabul alim ìyà tó tìkì ó wà fún ẹ ìwọ tó ń parọ́ mọ́ èèyàn káàkiri o máa múrọ́ wàá máa pa mọ́ èèyàn gbogbo èèyàn ló máa ń parọ́ mọ́ tó ń ṣe bẹ́ẹ̀. ó tiẹ̀ ti rẹ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí. kò rẹ́ o Dáúdà Al-Fúlàní wọ́n ti fi rọ́ ṣépè fún o wọ́n ti fi rọ́ ṣépè fún aláàjì. mo ti rí ọ tó jẹ́ mẹ́ta yìí. kọ́lọ̀ bá máṣá ìṣíjú àánú ẹ̀ wà aláàjì wa mo ń kí yín o kọ́lọ̀ bá máṣá ìṣíjú aláàjì wa náà jìndín ọlọ́ọ̀ba máṣá ìṣíjú àánú ẹ̀ wò yìí. ìwà táwọn pípù yìí ń wù tó máa mú irọ́ tó máa pa mọ́yàn èèyàn ò lè nítìjú kó máa parọ́ mọ́yàn bẹ́ẹ̀ àìnítìjú ni ara àìnítìjú nìyẹn o máa parọ́ mọ́yàn irọ́ yẹn máa já wàá tún máa continue ó parọ́ mọ́ sísítà yẹn pé aṣẹ́wó ni bá ó ṣe inshallah a máa elaborate ó lè parọ́ lórí ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ó tún parọ́ mọ́ Ustaz Komorudeen Àjàlá pé àáfàá yẹn ó wà nú àwọn tó lọ ṣe ọ̀fà rọ́bìrì nígbà táwọn yẹn fẹ́ lọ fọlọ́pàá gbé Dáúdà Al-Fúlàní yìí olójú kòkò yìí ni o ọmọ àlè yìí ni o ìgbà tó fẹ́ lọ fọlọ́pàá gbé Alhaji Yarab Alhaji Yarab náà ó sọ bẹ́ẹ̀ sí wọn ó tún parọ́ mọ́ Alhaji Yarab náà bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ sẹ́mi náà bẹ́ẹ̀ ni ooo Masha Allah àtàwọn ẹlòmíì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló parọ́ mẹ́mi náà pé Saheed Shittu àṣírí ẹ ti tú gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá ẹ fúra o gbogbo ẹ̀yin ilẹ̀ Yorùbá ẹ fúra o Boko Haram rẹ o wọ́n ti lọ tírẹ́ẹ̀nì nílùú òyìnbó ni o aláwàdà ni gbogbo wọn aláwàdà ni gbogbo wọn aláwàdà orí ẹ burú ni Boko Haram ni mí ìjọba UK máa fi mí lẹ̀ àbí mi ò kí ń jáde káàkiri àbí ṣé mo tilẹ̀kùn mọ́rí láti jọjọ́ yẹn ṣéjọba UK náà ló wá lójú wọn wá dúdú wọn ní system tó máa fi bust yẹ anywhere tó bá wà tó bá ń lo íńtánẹ́ẹ̀tì ní UK anywhere even Nàìjíríà lásán tá a ṣe pé wọn ní technology Nàìjíríà tá a ṣe pé wọn ní technology gan tá à ń sọ pé wọn ní technology gan tá à ń sọ bẹ́ẹ̀ o ò lè máa lo íńtánẹ́ẹ̀tì tó bá fẹ́ mọ ibi tó wà wọ́n máa mú ní Nàìjíríà ká tó wá sọ UK wọ́n á bust yẹn sísìn mi ìmọ̀ tó ṣe íńtánẹ́ẹ̀tì àfa mi wọ́n máa bust yẹn nísinsìn tó bá jẹ́ pé ní Nàìjíríà lásán ká tó wá sọ UK so mo máa dárú ọ̀rọ̀ bẹ́ẹ̀ íńtánẹ́ẹ̀tì àfa àti court wẹ́ àti parí program náà wọ́n wá mú irọ́ wàá máa wá pa á mọ́yàn káàkiri Ọlọ́run bá ti ṣépè fẹ́ni tó bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ Dáúdà Al-Fúlàní gbogbo agbọ́dọ̀jẹ́ gbogbo èèyàn mọ̀ ẹ́ pé o máa ń purọ́ mọ́ ayé ni o èèyàn dẹ̀ lè máa parọ́ kó soríire tá a bá máa wá gbé ẹ síta gbogbo èèyàn mọ̀ ẹ́ pé ẹni àánú ni ẹ kò dà bẹ́ẹ̀ agbọ́dọ̀ declare ẹ pé èèyàn rọ́dọ̀rọ̀dọ̀ ni ẹ o àfi tó bá túbà o pé gbogbo ohun tó máa ń parọ́ mọ́ ọ̀yàn gbogbo ohun tó ń ṣe o irọ́ ló ń pa mọ́ ọ̀yàn tá a bá gbé ẹ síta kò dà la ṣe gbọ́dọ̀ gbé ẹ síta pé kí gbogbo èèyàn mọ̀ ẹ́ o pé wọ́n Dáúdà Al-Fúlàní o èèyàn játijàti ní ẹ o
irọ́ ló máa ń pamọ́ gbogbo èèyàn o ọ̀rọ̀ tèmi ò ju èmi o ṣùgbọ́n bóyá máa ń ṣe yẹn káwọn èèyàn tètè mú ẹ sílẹ̀ tó bá ti kọ́mẹ́ǹtì mò ń parọ́ mọ́yàn kọ́ ètè mú ẹ bóyá ń ṣe fún gbogbo èèyàn nìyẹn o ọlọ́run bá má ṣàì ṣíjú àánú ẹ̀ wò wá ọlọ́run bá má ṣàì yọ́nú sí wa o ìdáwọ́lé gbogbo wa ọlọ́run jọ má ṣàì jọ máa yọrí sí dáadáa tó bá ti di lálẹ́ bí aago 9 a máa ṣe program títí ọ̀dọ̀ ti tèmi èmi mi tẹ̀fẹ́ máa rọ́kùnrin olójú rọ́gọ̀dọ̀ yìí níbi ẹgbẹ́ mi onírọ́ mo ètò àwọn onírọ́ mi ò fẹ́ máa rí níbi ẹgbẹ́ fọ́tò mi ìràndọ̀ràndọ̀ ọlọ́run bá jọ má ṣàṣíjú àánú ẹ̀ gbogbo wa o ìdáwọ́lé gbogbo wa kọ́lọ́run jọ yọrí sí dáadáa ẹni tó bá ń parọ́ mọ́ọ̀yàn kò ní tìjú ni o lè ní tìjú kẹ́ pé irọ́ ló máa gbé sórí ẹ̀ tó máa pamọ́ gbogbo èèyàn tó bá dẹ̀ ti parọ́ mọ́ọ̀yàn tẹ́ máa lọ máa bú èèyàn ara àwọn wèrè yìí náà ló máa lọ pe nọ́mbà àwọn èèyàn lẹ́yìn tó bá lẹ́ni tó ń kọ́mẹ̀ntì dáadáa wọ́n á máa lọ pe nọ́mbà wọn lẹ́yìn wọ́n á máa sẹ́ndì mẹ́sẹ̀jì sí wọn pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra láti máa kọ́mẹ̀ntì a máa ṣe kíní kan fún yín ẹ̀yin èèyàn tó ń dẹ́rùbà irọ́ ni wọn ò ní paracetamol wàláì àwọn àfáàyàn wọn ò ní káfíìn náà tó ẹ pọ̀ mọ́ kókó ló ń lò wọn ò ní ohun tó destroy agbára wọn mo ti já yín kùrìsíyù lásán ni tó bá ti ká kùrìsíyù kò sóni èṣù tó jó lórí àwọn olórí burúkú gan kò lágbára lé ẹ lórí àṣà ìtọ́n tó jó lórí olórí burúkú kò ní agbára lé ẹ lórí ká tó wá sọ pé àwọn gangan tó pera wọn láàfáà àyẹ̀yìn tẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ̀jì a lè gbé kọ́ọ̀lù mi ò ṣe program ká gbé kọ́ọ̀lù láàárọ̀ yìí torí pé táìmù mi ìfi bẹ́ẹ̀ ní táìmù a bá ti ń gbé kọ́ọ̀lù ń sìn ó máa waste táìmù mi èèyàn kan sẹ́ndì orí mẹ́sẹ̀jì sí mi lórí kí lórúkọ ẹ̀ orí messenger mi ò gbé kọ́ọ̀lù sí tẹ́ bá wá mú irọ́ tẹ̀ ń pa mọ́yàn ó lè ní tìjú kó máa parọ́ mọ́yàn káàkiri irọ́ pípa aláìnítìjú ló máa ń pa bí irú àfáà wa Sheikh Habib náà táwọn náà ń twist àdìs ànábì tí wọ́n tú kọ́tàlà sí kọ́tàlà ní pé pa wọ́n wá tú sí bá fà á má bá drag má gbà fún bóyá kó tu nìyẹn o má bá fà á ìfúngọ́ ẹ̀ lulẹ̀ lè tú sí jà ẹ máa pé tó bá ń bá yín fà yín náà máa bá wọn fà á ní tó wà ń bẹ̀ tó bá gbéjà wà ẹ gbéjà kò wọ́n kò ṣe pípa ló wà ń bẹ̀ àfáà mi ní irọ́ ìfẹ́ ẹnu aláìnítìjú ló máa ń tú ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ aláìnítìjú ló máa ń tú ọ̀rọ̀ ànábì bẹ́ẹ̀ láti fi confuse àwọn èèyàn lè nítìjú kó máa ṣe bẹ́ẹ̀ o lè nítìjú kó máa dẹ̀sìn ọlọ́run rú torí o mọ̀ pé yẹpẹrẹ máa padà bá ẹ gbogbo ìsọkúsọ táwọn èèyàn ti sọ́ńtà ń sìn ìyẹpẹrẹ wá ń bá wọn nígbà tá a fà ṣe pé fi bísímìlà ìdípò ọ̀fọ̀ ṣé èèyàn máa nítìjú aṣọ̀rọ̀ ẹ̀ bísímìlà ìkàfi dípò ọ̀fọ̀ nígbà tó sọ tó ń sìn wọn wá ń wọra wọn wò wọn fẹ́ sápamọ́ sínú aṣọ tó ń wọ̀ ẹ̀rẹ̀ kò nídìí kẹ́ sápamọ́ sínú aṣọ ẹ̀ bọ́tà ẹ̀ kò jẹ ni gbogbo àwọn ànábì ọlọ́run tó ti lọ gbogbo wọn tó bá sọ̀sọ́kúsọ àbí wọ́n hùwàkiwà kí náà máa ń ṣe ọmọ àpẹ ọlọ́pẹ rọ́bà náà sọ̀lámúná àǹfùsà náà ṣọ́ọ̀kì sọ kí wá ní gbogbo àwọn ibi táwọn ànábì ọlọ́run yẹn kí ni gbogbo ibi tí wọ́n ti tọrọ àforíjì yẹn kí ló wà nù Kùránì fún kí lẹ́kọ̀ọ́ tó ń kọ́ yìí ṣẹ̀bẹ́ náà mọ́ kéwù ni ṣẹ̀bẹ́ yẹn rọ́dọ̀rọ̀dọ̀ yìí ṣẹ̀bẹ́ náà mọ́ kéwù ni kí láǹfààní kéwù tẹ̀ ń kà ṣẹ́kọ̀ọ́ ka lẹ́tà lásán ni ẹ̀ apply ẹ̀ ń kà ẹ̀ apply ẹ̀ gbogbo tẹ̀ ń kà ẹ̀ kò yé yín ṣé gbogbo bí rọ́bà náà sọ̀lámúnà àfúsà náà wà ní lámtẹ̀kì fúrílànà táwọn bí Ádámọ̀ ṣe ẹ̀ ṣé kí ni túmọ̀ ẹ̀ ṣe bó tú gbangba ni Ọlọ́run tún wá gbé sí gbangba gbogbo ẹ̀ rí ànábì Ádámọ̀ ṣẹ́ mi ó tọrọ àforíjì ṣé ẹ̀ mọ̀ pé máa tọrọ àforíjì ni àbí ànábì kí lórúkọ ànábì tó Lúùtù tí ẹ pé àbí kí lórúkọ ànábì tó ń jù sínú omi yẹn láìláìlá anta subhanaka inni kuntu minas salimin ànábì wo náà ànábì mi ti ẹ̀rántí ànábì yẹn tó jù sínú ẹja gbẹmí tó jù sínú omi ẹja gbẹmí yẹn ṣé ànábì yẹn bó ṣe wà yẹn àdúrà tó ṣe yẹn àdúrà ní kọ́kọ́ ó túbá síwájú Ọlọ́run ní pé Ọlọ́run foríjì mi o mo ti fọ́ǹbù ẹ̀yin àáfàá tiwa ẹ̀ wá ń wáyà ẹ̀ wá ń ka lẹ́tà ẹ̀ lè practice ẹ̀ ọmú àlè ní gbogbo yìí ẹ̀yin aláìní tìjú yìí ẹ̀ ní tìjú nìyẹn ẹ̀ ní tìjú ẹ̀yin tẹ́ ẹ̀ ní tìjú láti bẹ̀ sí Ọlọ́run jẹ́ tó bá
pẹ́ ní tìjú ni ẹ̀ ní bẹ́ẹ̀ sí ọlọ́run jẹ ẹ̀ tí wàá ní tìjú ni tó bá pẹ́ ní tìjú ni gbogbo ohun tá à ń sọ yìí ẹ̀ ti sáré lọ kó jẹ ọmọ ọnú yín ẹni tó kéré jù ọmọ ọnú yín kí lórúkọ ẹ̀ Hassan Blala ó sọ pé wọn bí ọlọ́run dá ó sọ bẹ́ẹ̀ nígbà tó sọ̀rọ̀ yẹn tí gbogbo agbègbè wa wá kẹnubó ó dẹ̀ wò pé ọ̀rọ̀ yìí ó ń kó ẹ̀pẹ̀rẹ̀ bóun o òun dẹ̀ níbi tóun lọ jìnnà ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ fún Hassan Blala gbogbo ibi tó bá kù sí ọlọ́run bá wa tún ṣe gbogbo àṣìṣe Hassan Blala ọlọ́run jọ̀ọ́ má ṣàbá wa tún gbogbo àṣìṣe ẹ̀ má ṣàbá wa sọ di dáadáa fún bá wa yí padà sí dáadáa gbogbo ìdáwọ́lé ẹ̀ ọlọ́run jọ̀ọ́ má ṣàìjẹ́ kó máa yọrí sí dáadáa Hassan Blala dẹ̀ bọ́ta ká gbà pé kò lè túbá ju bó òun ó ṣàrà wo ó lo ikò ó fi ikò yí wá síwájú ọlọ́run pé wẹ́ tẹ́ ẹ̀ bá gbọ́ mi yé ẹ̀ gbọ́ mi yé mo mọ̀ pé mo mí ní bẹ́ẹ̀ mi ó ṣàṣọ pẹ̀lú ikò ó deliver message yẹn pé gbogbo ẹ̀yin tẹ́ pé bóun ti sọ yẹn tẹ́ bá pẹ́ ẹ̀ ṣòun gbọ́ àbí pé òun ti ẹ̀ òun sì sọ náà kọ́lọ́run forí jòun kọ́lọ́run fi orí jòun ẹ̀yin náà ẹ má bínú o òun ọ̀ ti feelings yín torí pé ọlọ́run ọba yín lòun ń bú ohun tó ń sọ bẹ́ẹ̀ nìyẹn o ó dẹ̀ kú ọ̀rọ̀ yẹn jẹ ṣé ẹ máa ṣe pọ́kọ̀ kì í ṣàfà ẹ̀yin àfà tó kù tẹ jáfa ńlá ẹ̀yin èèyàn rọ́dọ̀rọ̀dọ̀ ẹ máa ṣe pé dáadáa kí ló ń pẹ́ Hassan Blala yẹn kò mọ tó ń ṣe ó bọ́ta ó dẹ̀ lọ tọrọ àforíjì ní gbangba ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé kẹ́ bọ́ta ẹ ní tìjú lẹ fi ń gbé bù o tẹ bá ní tìjú ni ẹ lọ bọ́ sí gbangba ẹ lọ tọrọ àforíjì lọ́wọ́ ọlọ́run ló ní pé ilá mọ́ ń tábà ẹ̀yin tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ti ṣàbòsí àfẹ́ tó bá túbá nù yín tó bá túbá nínú ẹ̀yìn ìrànlọ́dọ̀rọ̀ tẹ́pẹ́ ayé lágbà àfáà yìí ni o tó bá ẹ bá túbá ọlọ́run kò bá kèfèrí wí bẹ́ẹ̀ o ẹ̀yin tẹ́ mọ̀ òdodo lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ tẹ́ gbogbo wà sí tèmi máa ń ṣe èmi ò bẹ́ẹ̀ lómi wíjọ àfáà lọ torí pé ẹ̀ ní shank and balance nǹkan kan tó ń shank yín pé yìí tẹ̀ ń ṣe yóò dá yìí tẹ̀ ń ṣe yìí dá ní n tó fà á nìyẹn ọlọ́run wá ní àfẹ́ni tó bá túbá nù yín ilá mọ́ntàbà wà áṣìláwù tó wá ṣàtúnṣe pé ẹ máa ṣàtúnṣe ń tẹ́ ṣe gangan pé tí mo ṣe rèé o ọ̀rọ̀ tí mo dá rèé o kò ṣe pé bóyá wà wá pretend ẹ̀yin lẹ pera yín lágbà àfà o ẹ̀yin gangan lẹ pera yín lágbà àfà ilá mọ́ntàbà àfẹ́ tó bá túbá wà áṣìláwù tó wá ṣàtúnṣe pé ní tí mo ṣe rèé o ó ṣàtúnṣe tó ṣe pé 1+1 2 ni o kò kí ń ṣe 3 ó ti ṣàtúnṣe wà bá yanu wà wá fún wọn pé correction tí mo ṣe rèé o mo ti dá 2 padà síbẹ̀ mo ti yọ 3 kúrò ń bẹ̀ ẹ lè fi bismillah dípò ọ̀fọ̀ kò jọ mọ́ra wọn ìtumọ̀ ẹ̀ nìyẹn o ọ̀rọ̀ bọ́ àṣẹ pé ọlọ́run foríjì mi nǹkan tí mo sọ irọ́ o ẹ lè fi bismillah dípò ọ̀fọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn o ntọ́lọ́run sọ nìyẹn o ẹ gbọ́ Kùránì ó yé yín o ẹ má pretend bẹ́ẹ̀ pé ẹ gbọ́ yé o ó yé yín o ntọ́lọ́run sọ nìyẹn o pé ẹ máa túbá bẹ́ẹ̀ ṣe máa sọ gbangba gangan nìyẹn ọlọ́run tọ̀ wá ní ọlọ́run ò tọ̀ wá ní òṣì ọ̀rọ̀ ni mo sọ o pé àrìjálùkọ̀ wá múná ara nìsáì tí mo sọ yẹn pé ọlọ́run tọ̀ wá ní ọlọ́run ò tọ̀ wá o òṣì ọ̀rọ̀ ni mo sọ o Sulaiman Farouk bó ṣe máa túbá nìyẹn o pé ọlọ́run ọba ń tọ̀ wá tó sọ yẹn pé ẹ má tú bẹ́ẹ̀ ọlọ́run tọ̀ wá ní má tú bẹ́ẹ̀ o máa sọ pé ọlọ́run ò tọ̀ wá òṣì ọ̀rọ̀ ni mo sọ o ọ̀rọ̀ aláìnílàákàyè ni mo sọ orí mi ò pé ńgbà tí mò ń sọ ni o n tó máa sọ nìyẹn o bó ṣe máa báyẹn túbá ní tọ́lọ́run sọ bẹ́ẹ̀ nìyẹn o ilé amọ́ntàbà wà áṣìláwù wà wá ṣàtúnṣe wà bá jánu wà wá fún wọn pé n tó ń ṣeré àtúnṣe n tó ń ṣeré orí mi dàrú ńgbà tí mò ń ṣe tó máa sọ nìyẹn pé orí ẹ dàrú ńgbà tó ń tu ni o mọ tó ń ṣe ni o sọ̀látùlì fàátì tó ṣe pé ó jùrún ọ̀ràn yàn lọ sọ̀látùlì fàátì ò jùrún ọ̀ràn yàn lọ o orí ẹ ò pé ńgbà tó ń sọ ni o wàá sọ bẹ́ẹ̀ tó máa sọ nìyẹn o tọ́lọ́hún sọ nìyẹn o ó máa clear ẹ̀ pé sọ̀látùlì fàátì ò jùrún ọ̀ràn yàn lọ o ìsọkúsọ ló sọ sọ̀nù ṣéwù tó lọ dúró sórí odó tó ń pọ̀fọ̀ orí odó tó dúró sí tó ti ń pọ̀fọ̀ orí ẹ̀ ò pé ni o ìsọkúsọ ló ń sọ o ò lè dúró lórí odó kó máa pọ̀fọ̀ o ò lè pọ̀fọ̀
ntọ́ pẹ̀lú àtúnṣe nìyẹn o òṣì ló ń ṣe ń gbà yẹn o ó máa sọ bẹ́ẹ̀ pé òṣì ló ń ṣe o òun ṣòṣì ń gbà yẹn ni o ọlọ́run foríjì mi o ó ta kò sílámù ká dúró lórí odó ká pọ̀fọ̀ o báyìí ṣàtúnṣe nìyẹn o Sọ̀nù Yahya Sọ̀láàtì tó ti kú àtúnṣe tí ẹ kó ṣe ni pé ànábì ò ní gbérí ọdẹ o ohun tó nírè tó o bá ní system tó máa fi bẹ́ẹ̀ tó máa fi gbé jáde àwa máa help ẹ̀ ó sọ pé ànábì lélẹ́yìí èmi ń bọ̀ máa bẹ́ẹ̀ gbé ìta ọgbẹ́ máa rí mo ráyè ó sọ pé ànábì ní eléyìí máa bẹ́ẹ̀ gbé jáde jẹ́ ń gbé méjèèjì síta. wà á wá sọ pé no ó sọ pé ànábì ní eléyìí ló sọ pé ànábì ní ìsọ̀nù tó ti kú yẹ Yahya Sọ̀láàtì ó sọ pé ànábì ní gbérí ọdẹ irú aṣọ ògùn eléyìí ó lànábì nírú eléyìí ó máa wá clear pé ànábì ò ní gbérí ọdẹ o n tó ń pè gbérí ọdẹ rèé o gbérí n tó ń pè gbérí rèé o wà wá clear pé ànábì ò ní gbérí ọdẹ o ìyí tànábì nílé léyìí o amọ̀ṣẹ́dì lóní o n tó ń pè ní amọ̀ṣẹ́dì rèé o títà ànábì rèé o n tó máa gbé jáde nìyẹn tí gbogbo èèyàn máa rí pé n tó ń sọ rèé o ànábì ò ní gbérí ọdẹ o eléyìí náà ń pè ní amọ̀ṣẹ́dì tànábì wọ̀ tó fi ń jagun òun dẹ̀ làwọn sábẹ́ ní ànábì kò dẹ́ ṣayé ànábì náà ná ìfẹ́ǹtì ẹ̀ àtàyé ànábì dáúdà àbí jù bẹ́ẹ̀ lọ́nà ti ń ṣe o ànábì dáúdà máa ń ṣe irú kínní ó máa ń ṣe tà ó ní fátìrì ẹ̀ ń tó fi ń jẹ alágbẹ̀dẹ ń tó fi ń jẹun nìyẹn wọ́n máa clear bẹ́ẹ̀ pé irọ́ ló pa o ànábì wa Muhammad kò nírú eléyìí o kò ní gbérí ọdẹ o ń tó ń pè ń gbérí ọdẹ lélẹ́yìí ó máa clear tẹ́ bá ní tìjú ni ẹ̀yin àfáà yìí ń tẹ́ ń present kọ́ lẹ́ máa gbé ń tẹ́ ń present fún wa Islam kọ́ ẹbọ lẹ́ ń present fún wa ẹ máa sọ pé ànábì ò nírú eléyìí o kò nírú eléyìí ó máa clear ń tó ń pè látúnṣe nìyẹn o tó bá fẹ́ ṣàtúnṣe ń tó máa ṣe nìyẹn pé ànábì ò nírú eléyìí o irú eléyìí ló ní o ń tó ń wọ̀ rèé o tó bá fẹ́ jagun o tó o bá wà lè gbé wá bẹ́ẹ̀ o máa fẹnu sọ pé kò ní gbérí ọdẹ o ànábì Muhammad kò ní gbérí ọdẹ o torí pé ìwọ ti kú sìn o ò dẹ̀ lè lọ láti pé àmọ́ máa sọ̀rọ̀ yẹn lọ kò ká wa kò kàn á wa n tó sọ ọ́lẹ̀ ni ọlọ́wọ́n ọba kò dẹ̀ ní ká gbójú kúrò bẹ́ẹ̀ fún ẹ kò sọ kò sáàkùrá ní tọ́lọ̀ ti ní nítorí pé ó ti sọ ó ti lọ ọlọ́wọ́n sọ bẹ́ẹ̀ pé ká gbójú kúrò bẹ́ẹ̀ ká gbé kúrò bẹ́ẹ̀ fún ẹ ọlọ́wọ́n sọ bẹ́ẹ̀ fún wa tọ́lọ̀ bá sọ ká gbójú kúrò bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ fèrè àwọn náà sínú Kùránì tọ́lọ̀ bá fẹ́ ká gbójú kúrò bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ Kárúnà tọ́lọ̀ bá fẹ́ ká gbójú kúrò bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀ Abúlàhábì why wasting time why tọ́lọ̀ waste time wa tọ́lọ̀ kọ̀rọ̀ àwọn tó ti kú thousands years òun ni fèrè àwọn náà ti kú o why tọ́lọ̀ waste time tó waste yínkì pé kánọ́bì Muhammad máa kọ́ tó wá sọ bánọ́bì kó máa sọ tọ́lọ́wọ̀ bá fẹ́ ká sọ̀rọ̀ ẹni tó ti balẹ̀ Ọlọ́run jẹ́ tó ti kú tí ò bá fẹ́ ká sọ kò ní sọ̀rọ̀ fìrìhàwọ́ náà kò ní sọ̀rọ̀ Kárúnà kò ní sọ̀rọ̀ àwọn ìjọ Sámúdáwá kò ní sọ̀rọ̀ àwọn èèyàn tó ti lọ tó balẹ̀ Ọlọ́run jẹ́ kò ní waste time náà why tó ń waste time Ọlọ́run ní waste time o ṣùgbọ́n fẹ́ ká máa sọ ni kí orúkọ ẹ̀ Abúlàhábì ó ṣáà ti lọ àyìn ṣépè fún dọ̀là àyìn ṣépè tá a bá tí àdá Abúlàhábì wà tá a bà àyìn ṣépè fún àtún ṣépè fún ìyàwó ẹ̀ wàá múra àtù àmọ́ látàlẹ̀ àtọ̀bì ṣáà ṣépè fún wọn lọ àbí ṣépè yìí máa lọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ni pé gbogbo jákujàku tẹ̀ ń ṣe yẹn ẹ máa stop ẹ̀ ẹ máa wá bọ́ọ̀tà ẹ máa wá lọ sí pé n tẹ́ ń ṣe rèé o Ọlọ́run foríjì yín o bẹ̀ṣẹ̀ báyẹn tún bá nìyẹn o ẹ ní tìjú ni tẹ́ bá ní tìjú ẹ ní dárú gbogbo ọ̀ràn tẹ́ ń da àìní tìjú yín ló fà kọlọ́ba má ṣàṣe rọrùn èèyàn ò lè ní tìjú kó máa balẹ̀ Ọlọ́run jẹ́ èèyàn ò lè ní tìjú kó máa parọ́ èèyàn ò lè ní tìjú kó máa bẹ̀sìn Ọlọ́run jẹ́ gbogbo ẹni tó bá ń bẹ̀sìn Ọlọ́run jẹ́ aláìní tìjú ni ṣe ti gbọ́ ẹ̀yin àfẹ́ ẹlẹ́bọ aláìní tìjú ni
tẹ máa polówó nǹkan mí inú ẹ̀sìn kọlọ̀ bá máa ṣàìṣíjú àánú ẹ̀wà tó bá di lálẹ́ a máa continue pẹ̀lú program títí wa títí mi nìkan ọlọ́ọ̀bà máa ṣàìṣe rọrùn mi wàá lè sọ bóyá ẹ máa pè wọlé bóyá ẹ̀dẹ̀ ní pò wọlé ọlọ́ọ̀bà máa ṣàìṣe rọrùn ṣùgbọ́n ọjọ́ Friday and Wednesday aago 9 náà ni ọlọ́ọ̀bà máa ṣàìṣe rọrùn fún wa Friday night Morikas night àwọn kan sọ pé ìjọ Thursday lẹ́ẹ̀ka sùn sí dípò tá a bá sùn sí àwọn tó sọ yẹn fọ́ ni wọ́n tá a bá sùn sí Thursday ìjọ Thursday a bá yẹn parí báyìí ní alẹ́ yẹn táfà mi ṣé kàbíwù bá wò tán tó bá dé orí túbà jọ Jímọ̀ báyìí ojú máa tì wọ́n fún tó ń ṣe torí bàbá yẹn ń sọ̀rọ̀ wọn báyìí ìjọ Jímọ̀ tó bá wà ní Mọ́ríkàsì tó fẹ́ kí Jímọ̀ àwọn yẹn máa wò wọ́n pa àfàtọ̀ kòbò lánàá rè bọ́ mo sọ pé irọ́ ẹja ara fílẹ̀ Friday bẹ́ẹ̀ tó bá yẹn kí Jímọ̀ tó kọ́ máa fi yẹn náà ṣe útúbà Jímọ̀ ọlọ́ba máa ṣàìṣe rọrùn fún wa ọlọ́ba máa ṣàìṣàánú wa lè ba ìsìn Ọlọ́run jẹ́ káwa dákẹ́ àfi ń ṣe ẹ̀yẹ o torí pé mo ríyàn tó send message sí mi lánàá pé Afa Saheed kò yẹ ká máa fẹ́ra wa ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ kò yẹ ká máa yẹ ara wa lánàá tún nìyẹn wọ́n ti send ẹ̀ sí mi lánàá yìí náà pé gbogbo yẹn fi Sheikh Habeeb rẹ́rìn lánàá yẹn kò dá bẹ́ẹ̀ tí mo ń pè wọ́n ní Afa Àkọtàlà mo ní mi kọ́ mo pè wọ́n bẹ́ẹ̀ èèyàn kan ló pè wọ́n bẹ́ẹ̀ o but Afa Habeeb àwọn náà yẹ̀yẹ́ Ìmámù Buhari wọ́n ní ara bíi wọ́n pè Ìmámù Buhari ara bíi tún dàrú rú mọ́ wa lójú o ó bàrú jẹ́ mọ́ wa lọ́wọ́ ó tún dàrú rú mọ́ wa lọ́wọ́ ara bíi tún dàrú rú mọ́ wa lọ́wọ́ o ìrun tẹ́ ń kí rákà 4 ni látẹnu Sheikh Habeeb náà sọ o wọ́n sọ bẹ́ẹ̀ bọ́ ṣe gbé yẹpẹrẹ bá Ìmámù Buhari yẹn pé ara bíi ṣé ó tọ́ ọ̀rọ̀ ara bíi látẹnu Sheikh Adamu gan ọ̀rọ̀ yẹn ò gba ẹnu Sheikh Adamu ọ̀rọ̀ yẹn kò sí ẹ̀fà ńlẹ̀ Yorùbá tẹnu ẹ̀ gbà tó gba ọ̀rọ̀ tí Sheikh Habeeb sọ yẹn pé ara bíi ó dàrú rú mọ́ àkọ́tì ẹ̀ lu ara bíi fún Ìmámù Buhari kò sáfà náà ńlẹ̀ Yorùbá tẹnu ẹ̀ gba ọ̀rọ̀ yẹn pé òun wá gùdù òun mọ kéwú tó bẹ́ẹ̀ kò sí ṣé kéwú náà dọ̀dọ̀ tẹ̀ka tẹ̀ fi kọ́ tààlà tún kọ́ tààlà yẹn ṣé kéwú nìyẹn táwọn èèyàn bá pè é láfa Àkọtàlà só jẹ̀bi ṣáàbùyìn àbùyìn òun tẹ jẹ́lẹ̀ ń jẹ torí pé ń tẹ pè ní ẹ pé Àkọtàlà ló wà ń bẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ń tu àwọn ẹni pé àfa ìyá táwọn ìyá tó àwọn èèyàn tó ń pè wọlé wọn wò pé àfa ìyá lóríṣiríṣi àwọn èèyàn wọn wò pa àwọn àfa yìí ṣé báyìí ń ṣẹ̀sìn Ọlọ́run rè tẹ́ẹ̀dẹ̀sìn Ọlọ́run rú yìí tẹ́ wá rò pé inú yín ń dùn òṣì lẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn tẹ́ máa dá ọ̀ràn tẹ́ máa bẹ̀sìn Ọlọ́run jẹ́ làwọn èèyàn máa fi yín lẹ̀ pé ẹ fà àwọn àfa yẹn lẹ̀ kó máa ṣe tí wọ́n lọ ayé àtijọ́ nìyẹn Ọlọ́run náà ń ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo òun ti ra ẹ̀mí wọn lọ́wọ́ wọn kí lọ́lọ́run náà máa fi fún wọn àlejò náà àwa ta ẹ̀mí tiwa fọ́lọ́run àwọn ẹlòmíì ta ẹ̀mí ara wọn fẹ́ ṣù èṣù tọ̀ wọn wọ́n gbẹ̀mí wọn fẹ́ ṣù báyìí èṣù rẹ̀ mí wọn kò tún fún wọn lówó ẹ wo ọkùnrin tó ń pè ní mo kí ẹ èèyàn Dáúdà Al-Fúlàní tó èlò ló gbà 4,000 naira ló fi ń pa èèyàn fún wọn ló fi ń bá wọn dú èèyàn 4,000 naira ló fi ń dú èèyàn 4,000 naira 4,000 naira ṣé ẹ rí pé èṣù ra ẹ̀mí ẹ̀ ní gbàǹjo kò tún fún lówó èṣù ra ẹ̀mí ẹ̀ ní gbàǹjo nìyẹn kò pí ẹ̀ ó tún ra cheap price kò tún fún lówó ó gba èṣù lu jìbìtì àwọn olórí burúkú àfáà tó ń fa oní àfáà kan ló máa fa obìnrin yẹn lọ́tún àfáà kan ló máa fà á lọ́sì àwọn àfáà tó wá jọ ń pa èèyàn tó jọ àwọn àfáà yẹn ti sá lọ àfáà kan ló máa fa obìnrin yẹn lọ́tún báyìí àfáà kan ló máa fà á lọ́sì tóun máa wá dúnbù obìnrin yẹn òun máa wá dúnbù ẹ̀ ṣáwọn obìnrin àwọn àfáà tó jọ ń ṣe àwọn ti sá lọ́sì wọn ti ra wọn yẹn o àrẹ̀mọ̀ bóyá máa rí wọn ara àwọn àfáà ṣe wù àwọn àfáà tó máa ṣe mọ̀lúdì yìí náà ni o tó máa ṣe mọ̀lúdì yìí ni o ẹ̀yin ọlọ́pàá ó yẹ kẹ́ máa gbé ọkùnrin mo kí ẹ yẹn káàkiri gbogbo mọ̀lúdì ni o ọkùnrin mo kí ẹ tẹ́ mú yẹn ó yẹ kẹ́ máa gbé lọ káàkiri gbogbo mọ̀lúdì kẹ́ disguise kó máa lọ ṣọ́ gbogbo àwọn àfáà yẹn ń bẹ̀ ẹ máa rí wọn
kẹ́ tó lọ mọ̀lúdì mẹ́wàá ẹ máa rí wọn bẹ́ẹ̀ ẹ máa ráwọn àfáà tó ń gé orí èèyàn ẹ rí wọn bẹ́ẹ̀ wọ́n máa ń wà mọ̀lúdì káàkiri àwọn àfáà mọ̀lúdì àwọn náà máa ń ṣe mọ̀lúdì wàláì kò lè yẹ sí àfáà mọ̀ Tìjàníyà àbí Kọ̀dìríyà kò ju bẹ́ẹ̀ lọ kò ju àfáà Tìjàníyà àbí Kọ̀dìríyà lọ ẹ lọ sáàrin wọn ẹ bá wọn bẹ́ẹ̀ àwọn náà máa ń gé orí èèyàn kò rújú tẹ bá dáàrin wọn ẹ bá ń bẹ̀ ẹ gbé ọkùnrin mo kí ẹ yẹn lọ sáàrin àwọn tó ń ṣe mọ̀lúdì kẹ́ máa lọ wò wọ́n lẹ́ẹ̀kọ́ máa lọ ṣọ́ wọn bẹ́ẹ̀ ṣe máa lọ mú àwọn ọmọ olè bẹ́ẹ̀ máa lọ tẹ máa fi lọ ń gbé àwọn èèyàn lọ wò wọ́n láàrin àárín ojú agbo ẹ gbé ọkùnrin mo kí ẹ yẹn ẹni tẹ bá ti mú tó bá ti pa àfáà lóní kóun lọ gé orí èèyàn wá táwọn kà mọ́ lọ́wọ́ ẹ má dààmú jù táìmù tẹ máa ráwọn àfáà yẹn kórè mọ̀lúdì ẹ máa gbé àwọn tẹ ti mú ẹ máa gbé wọn lọ sí mọ̀lúdì ẹ̀yìn ọlọ́pàá yìí náà múra bí àfáà ẹ múra bí àfáà kẹgbẹ́ onítọ̀ náà kó múra bí àfáà kẹ máa lọ wò kẹ máa lọ ṣọ́ wọn wọ́n lè wà láì tébù bọ́ọ̀sì láì tébù wọ́n wà ló tébù ẹ máa ṣọ́ wọn bẹ́ẹ̀ àwọn náà ń gé orí èèyàn confam mo sọ fún yín ọlọ́ọ̀bà máṣá ìṣíjú àánú ẹ̀ wò wá ọlọ́ọ̀bà máṣá ìyọ́nú sí wa o ìdáwọ́lé gbogbo wa kọ́lọ̀ ń jọ́ máṣá ìjọyọrí sí dáadáa àbá yín jà o kẹ́bà lè yí padà kú òun bẹ́ẹ̀ ni o ní gbogbo ìta ń sọ o kẹ́bà lè jáwọ́ kó omi rọ́ndọ̀rọ̀ndọ̀ tọ́lọ́hún ògbélẹ̀ tánà bí ògbélẹ̀ ní gbogbo wàhálà àti tiwa yìí àwọn òde ní dákẹ́ iṣẹ́ táwa gbà nìyẹn àdẹ̀ ń ṣiṣẹ́ fọ́lọ́hún ni ọlọ́hun ti ra ẹ̀mí tiwa ti ta fún kí ló wẹ́ fi fún wa àlìjọ náà ni o torí ẹ̀ làwọn ṣe wọ pé ṣáyé yìí pàǹtí láyé ẹlòmíà ní ìwọ tí ẹ kó máa enjoy ara ẹ kó máa gbádùn ayé gbogbo ayé ìtayé ń dùn lọ́wọ́ yìí mo ti jẹrẹsì mo ti jàmàlà mo jẹ ndómi kò sí tí mi ò jẹ rí èèyàn nìkan mo ò jẹ rí nínú oúnjẹ táwọn èèyàn ń jẹ mò ń sọ o ẹlòmíà ní ó ti jẹ jòrí bẹ́ẹ̀ ni mo jẹ rí ṣé ó ti jẹ ẹlẹ́dẹ̀ rí ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ wàhálà tí ní ẹ̀kúra yín lọ torí ẹlòmíà ní báṣáìrì náà ti jọ̀bọ rí a máa gbé yẹn kiri wàhálà tí ní gbogbo yẹn nínú oúnjẹ tí yàn ń jẹ àti jẹ rí tó bá níyàn ń gbádùn àwa náà ti gbádùn rí àti bímọ àti ti travel àti kí tó bá níyàn wa mọ́tò à ń wa mọ́tò tí wá títí wá lè wọ́n ju tiwa lọ o ẹ̀yin lẹ mọ̀ wàhálà tẹ kóra yín sí o mọ́tò kì í ṣe oríire o mọ́tò kò kì í ṣe oríire tó bá ní mọ́tò ńlá tó ní mọ́tò bọ̀gìnì ìwọlùwọ́ ẹ̀yin lẹ́yìn máa fi ń bùgá èèyàn Nàìjíríà gbogbo àwọn jíìpù gidigidi tẹ́ ń lò wọ́n fi ń ṣiṣẹ́ oko nílùú òyìnbó mi ni o àwọn fámà náà ń gun o ẹ̀yin lẹ́ off-road ní púpọ̀ náà mọ́ tẹ́ ń gun Nàìjíríà àwọn jíìpù gbàgbàgbà yìí yẹn off-road tó ń lò fún àwọn ọbẹ̀ pé ó fẹ́ lọ sórí ice ó fẹ́ lọ sínú fáàmù tẹ́ pé ẹ lọ kàn fáàmù kan tí mò ń sọ àwọn ibi tẹ́ pé off-road ni òun lẹ́yìn fi ṣọlá tẹ máa wà nù ẹ pé bàbá ẹsẹ̀ já jíìpù kan ni àlòkù òyìnbó ó ṣe èèyàn ẹ kọ́ra yín lọ gbé Lamborghini tó wà pé ó fẹ́ gbà yé ó fẹ́ jà yí ẹ gbé Lamborghini sójú ọ̀nà Nàìjíríà ká mọ̀ pé olówó Lamborghini ni o kò lọ gbé Lambo kò gbé sórí títì Lambo àbí kò gbé Ferrari gbé sórí títì kárí àbí Bugatti yẹn ni máa gbà pẹ́ lówó wàrà jíìpù wèrè kan tó ń wà nínú igbó ó wà fi ń dẹ́rù bá wọn dìdìrì ẹ kọ́ra nù yín lọ ọlọ́ba má ṣe àṣìjú àná gbogbo wa àwọn onímọ́tò tẹ̀yìn ni ìyẹn nìkan ẹni ní onímọ́tò àti kọ́lé kan ẹgbẹ́ lẹ́yìn kẹgbẹ́ lọ sálìjọ náà pàǹtí ìdọ̀tí ayé ṣé ìyẹn wà nù oríire èèyàn kọ́lé àbẹ́yàn ní mọ́tò àbẹ́yàn ní gbogbo nǹkan ìyẹn ò sínú oríire o oríire ni kí wọ́n máa ṣètò Ọlọ́run tẹ̀bálẹ̀ ti ń ṣètò Ọlọ́run òun ló ṣoríire o ọlọ́ba jọ má ṣàjẹ́ gbogbo wa ṣoríire o má ṣàyọnu sí wa o ìdáwọ́lé gbogbo wa kọ́lọ́ ń jọ má ṣàjọyọrí sí dáadáa gbogbo àwọn tó kọ́lé káàkiri ẹlòmíà wa dára ẹ̀ láàmú ń lo òyìnbó títí ó wá fi gbogbo ọjọ́ ayé ẹ̀ pátá ó wá fi kọ́lé sí Nàìjíríà ó yìí ń ṣiṣẹ́ lo òyìnbó ó yìí ń ṣe ẹlímọ̀rìn nílùú òyìnbó ó ń ṣe lọ pẹ̀lú ẹlímọ̀rìn ẹ̀ á ti jí ìdájí gudugudugudu ẹlímọ̀rìn inú tírẹ̀nì ló ti ń sùn ó ti lọ ó tún ti dé ó wá kó gbogbo ilé yẹn sí Nàìjíríà wàá bèrè pé aláàjì jọ́ọ̀lẹ́ ti lọ Nàìjíríà mo ti lọ last year ilé mi gan wọ́n bá mi ti fúláàtì mi parí mo fi yókù rẹ́ǹtì báwo bá pọ̀ kó òṣì gbogbo wàhálà tó ṣe gbogbo wàhálà tó ṣe ẹ náà ó gbé bẹ́ẹ̀ a máa wá ṣe pé báàfù tí mo fẹ́ lò sílé mi yẹn irú eléyìí ni a wá lọ sí IKEA a wá lọ ra gbogbo a wá ṣíìpù ẹ̀
a make a tremendous effort láti ṣe léyìn ẹbẹ́ pé fẹ́ gbé lọ sálìjọ náà ẹ̀sìn ọlọ́run dẹ̀ ń bàjẹ́ kò ní náwó sí àwa ná owó yẹn sí gbogbo léyìn kò wá ní gbé bẹ́ẹ̀ kò ní gbé bẹ́ẹ̀ ó yìí wá ń lo ìbò ìtí ẹ kó máa lé ọ̀run ẹ wá sọ ilé ayé di ibi tí ẹ pé ẹ máa gbé forever ẹlòmíì àwa kọ́ ilé táìsì tí ẹlòmíì tó lò sí ilé ẹ ó tìkì tó báyìí ó tìkì pa táìsì tó lò ó tíknẹ́sì táìsì ilé ẹlòmíì ó tìkì tó yìí kìtìpì báyìí ni náà tó lẹ̀ bẹ́ẹ̀ pé ilé ayé bẹ́ẹ̀ pé ilé yẹn ó máa gbé bẹ́ẹ̀ forever and ever ni àwa kú àwọn máa wò pé gbogbo wàhálà bàbá wa rè nǹkan wa lọ àwọn dáwọ́ lè máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa yí sọ́ọ̀tún wọ́n máa yí sósì ìmí àti gan ọ́ lè ti jó bí ọjọ́ bíi méjì tó ti kú ọwọ́ ẹ̀ ò ní ṣe ká kó mù tó bá ká ọwọ́ ẹ̀ kò pa àwọn fẹ́ bá straight ẹ̀ akọ ni páhùn wà láì akọ dànù ni wọ́n wò pé ṣótọ́ gbogbo ayé tó gbogbo tó kójọ ẹ wọ gbogbo tẹ kójọ gbogbo tẹ kójọ ẹ wọ àwọn tó ti lówó ẹ wọ gbogbo àwọn tó ti lówó ọjà gbogbo ẹ lẹ gbogbo owó tó kójọ ẹlòmíì fàrámù kójọ ẹlòmíì fàlálì kójọ wọ́n wá kó gbogbo owó wọ́n kó gbogbo ẹ̀ gbàtọ́ kó gbogbo ẹ̀ gbọ́dọ̀ kó sí. sọ́fẹ́ lọ bribe ọlọ́run ni àbọ̀fẹ́ bribe màláìkà ṣé gbogbo owó ẹ̀ sọ́fẹ́ kó fọ́lọ́wọ́ àbọ̀fẹ́ kó fún màláìkà ni wọ́n rí kó fẹ́ ní bọ́dì wọ́n lè kó fọ́lọ́run wọ́n lè bribe màláìkà tó bá jẹ́ pé wọ́n bribe màláìkà ni àwọn olówó nàìjíríà wọ́n bribe màláìkà wọ́n bribe ọlọ́pẹ́ ìwọ ọlọ́run ọmọ tó ṣẹlẹ̀ àlùjọ náà ti fẹ́ kó bá mi build mo fẹ́ fún ẹni wọ́n máa lọ ya plan ní àlùjọ náà ti wọ́n á gbé fọlọ́gbọ́lọ́gbà bá a kọ́ ilé síbẹ̀ wọ́n á bribe ẹ̀. àwa táríkà àwa ká ọmọ nígbà pé ọlọ́wọ́ ní ẹni sùúrù jáde ẹ kóra yín sọ̀rọ̀ àwọn olówó sọ̀rọ̀ lọ́wọ́ yín ó lò iṣẹ́ kó sì lọ ìwèrè. ọlọ́run jọ ṣàánú wa máa dá gbé yín sínú ọ̀hún tẹ́ ẹ̀ bá ní máa lọ kó yín sínú tẹ́ ẹ̀ bá dákẹ́ ẹnu yín àwọn olówó ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run disgrace ẹ̀yin olówó pẹ̀lú gbogbo owó olórí burúkú tẹ ní ẹni kúre pẹ̀lú owó yín ọlọ́wà ní gbogbo owó yín tẹ ní inú iná lẹ máa wọ̀ iná lẹ máa wọ̀ tẹ́ ẹ̀ bá ṣètò ọlọ́run gbogbo owó yín gbogbo ọlá yín tẹ́ ẹ̀ bá náwó fọlọ́run tẹ́ ẹ̀ bá gbìyànjú sójú ọ̀nà tọlọ́run ẹgbẹ́ òṣì tó ń ṣe kọ́ sì dànù kó lọ́wọ́ náà lọ ṣùgbọ́n owó tó bá ná fọlọ́run òun ló máa gba aládà ẹ̀ nílá gbogbo owó tẹ́ bá ná sójú ọ̀nà tọlọ́run yẹn gbogbo àdúgbò yín ẹ̀ ń rí mọ́ṣáláṣí míì kò sí nọ́ńbẹ̀ ẹ máa kọjá ń bẹ̀ mọ́ṣáláṣí míì wọ́n ń parọ́ fíṣẹ̀ bílì láì wọ́n ti àìmọye mọ́ṣáláṣí míì tí ẹ pé mọ́ṣáláṣí nàwárùdín nìkan nàwárùdín ni ṣé nàwárùdín náà ni sáìdì jàǹkàrà mọ́ṣáláṣí yẹn ti ń wọlé ń sìn tó ti ń wọlé díẹ̀ ilẹ̀ yẹn ò da ó ti wà bẹ́ẹ̀ wọ́n ti gba fíṣẹ̀ bílẹ̀ àti fẹ́ẹ̀ tó 30 years àbí jù bẹ́ẹ̀ lọ tó ti parọ́ fíṣẹ̀ bílì láì mọ́ṣáláṣí yẹn wà bẹ́ẹ̀ ó yí wà bẹ́ẹ̀ o wọ́n kọ́ o wọ́n dẹ̀ ń gbowó yẹn lọ o wọ́n yìí gbowó yẹn lọ dọ̀ lábẹ́ fíṣẹ̀bìlì láì ìsàlẹ̀ mọ́ṣáláṣí yẹn gan ti parẹ́ náà ó ti rí ìyẹn ti wọlẹ̀ ó ti àti lọ sí second floor àbí first floor alákọ̀ọ́ ti sàlẹ̀ ó ti wọlẹ̀ ìtò wà lókè la fẹ́ máa lò ó sí àdúgbò wa ló wà àwọn olówó gbogbo àwọn olówó tó ń tajà ládùúgbò yẹn àwọn olówó káàkiri wọ́n wà tó ń lówó tó tún jẹ́ àwọn nàwárùdín ilé yẹn tóbi gan o ṣùgbọ́n oníkà wọ́n gba fíṣẹ̀ ìbílẹ̀ láì ń bẹ̀ bẹ́ẹ̀ mọ́ṣáláṣí káàkiri táwọn olówó dẹ̀ wà nínú Islam wọ́n wá kọjá wá wò pé rí aláàjì chief man ẹni kọ́ bá fi ẹ bá mi fọ́ sínú envelope fàlàjì wọ́n á fi 50,000 síbẹ̀ nígbà ẹ bá dúpẹ́ lọ́wọ́ aláàjì wa wọ́n fún wa 50,000 naira 50,000 káàntà sọ yìí ẹlòmíràn ní àfáàsá ìdá máa support program yín ẹ má ka nọ́mbà wa máa wò pé ntẹ́lọ̀ mi máa pè mí máa wò báyìí pé ìwọ tó ní pé kí n fún ẹ láka nọ́mbà mi ò rú ẹ pin owó yẹn fi jẹun fún rẹ torí mo wò pé ẹ̀yin èèyàn yìí ìwọ̀nba díẹ̀ tó tún wà lọ́wọ́ tí yín ẹ má jẹ́ kémi tún inconvenient torí pé ta bá ń sọ̀rọ̀ pé nǹkan gbogbo tí mò ń lò fún program tá à ń ṣe ó ní agbára dé pé millions ni kò ń ṣeré a dẹ̀ tún fẹ́ connect mọ́ TV àwọn èèyàn tó wà Nàìjíríà bá lè jàǹfààní ẹ̀ kò ń ṣòwò kékeré but àwọn àti ẹ̀kọ́ kò sí ọkọ̀ lọ́wọ́ ìwà iná la máa tùjọ Ọlọ́run bá máa ṣe ẹ má wọ̀rì láṣẹ ti tóbi Ọlọ́run láìpẹ́ dẹ̀ ni gbogbo ẹ̀yin jẹ́ pé ẹnáwó yín ẹ lọ dówó yín mọ̀ di yín o kẹ ti wọnú wò di yín wàhálà tí ń gbogbo yẹn àbẹ̀ yín kẹ fún wa lówó kẹ kó sì lọ pẹ̀lú gbogbo owó yín
ẹ kó ṣe ẹ bá fàkà nọ́mbà síbẹ̀ àwọn ti pè mí kí fàkà nọ́mbà síbẹ̀ ti pẹ́ ó dẹ̀ kí ti fi síbẹ̀ èmi mo ríro àì lè fi síbẹ̀ o mo ti pé máa fi síbẹ̀ but àì lè fi síbẹ̀ o ọlọ́ba máṣá ìṣẹ́rọ̀rùn but àti ẹ̀ tí ní time for now ọlọ́ba máṣá ìṣíjú àánú ẹ̀wù wá ẹ gbìyànjú sẹ́sìn ohun tó bá ná sẹ́sìn nísìn èmi fi táìmù tèmi ńlẹ̀ láàárọ̀ lọ́sàn lálẹ́ láìpá iṣẹ́ ọlọ́run gbọ́dọ̀ máa lọ gbogbo pàǹtí tó ń gbé sínú ẹ̀sìn ó gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe fẹ́ sìn kí ni wọ́n fẹ́ ṣe fẹ́ sìn ṣé o fẹ́ máa bẹ̀sìn jẹ́ ni o fẹ́ máa bẹ̀sìn ọlọ́run jẹ́ ẹ má bẹ̀sìn ọlọ́run jẹ́ ẹ gbìyànjú ìwọ náà tó bá rí kọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ nínú ìsìlámù tó pé wọ́n fẹ́ ṣe kọ̀kọ́ sínú ìsìlámù àwọn orípa àwọn àfa àdúgbò ẹ yìí wọ́n ń gbìyànjú láti jẹ́ pé kí iṣẹ́ ọlọ́run dìde kún wọn lọ́wọ́ ládùúgbò ẹ kún wọn lọ́wọ́ kò jẹ́ kẹ́sì ọlọ́run ọba dìde má dákẹ́ síbẹ̀ má dákẹ́ síbẹ̀ torí pé ìdákẹ́ ẹ̀yin àwa là ń fa ìsìlámù sẹ́yìn à ń fa sẹ́yìn ni wọ́n ní àwọn kírísítẹ́nì wọ́n létò wọ́n ń gbìyànjú sẹ́sìn kí lẹ́yìn ṣe ẹ máa gbọ́ tó àwọn sàábé pé Abubakar ó náwó sẹ́sìn ó mú gbogbo owó ẹ̀ ó mú gbogbo ọlá ẹ̀ ó gbé fọlọ́hún ó ṣe kinní kan àwọn náà máa gbọ́ sórí ẹ̀ pé aláàpá ìmọ̀nì yóò ti ráìsì débẹ̀ ìmọ̀nì kò tí ráìsì débẹ̀ ìrọ̀lẹ́ ń pa ẹ̀ ní ara nì ẹ̀ tí ẹ̀ ní mọ́nì mi ẹ̀yin tó pẹ́ lè yọ sàkà àwọn olówó Nàìjíríà kì í yọ sàkà wọ́n máa ń wò báyìí pé adúlọ owó ti máa gbé lẹ́rìí láyé kọ́ní ju owó yẹn láéláé ẹni tó ní 1 billion kọ́ wa lọ calculate 1 billion pé kó wá yọ sàkáànú 1 billion ó ní $1 billion kó wá calculate sàkáànú $1 billion pé iye tí sàkáà ìwọ́ tìrì irọ́ ọlọ́run alábòsí ni ẹ irọ́ àwa máa lọ sáájì ọlọ́ọdún àwa wò pé àsàkáì owó ìpọ̀ òun ò ní kó lẹ́fẹ̀ẹ́ kọ̀ọ̀kan òun máa wá pin àwa yọ ń bẹ àwa kọ̀tẹ̀ yọ owó kékeré kan alájì máa rán yín lọ mọ́kànlọ́dún alájà ẹ̀yin náà wà lọ mọ́kànlọ́dún àwa tán rẹ̀ àwa torí ààrẹ àròpọ̀ òun tán lọ́rùn ṣówó owó yín ẹ̀ no wonder tó wọ́n yín parẹ́ mọ́ yín lójú ẹ̀yin àtẹ̀yìn olówó díẹ̀díẹ̀ àtàwọn tí ẹ pé wọ́n lówó díẹ̀díẹ̀ tó wọ́n ti wọ títàkà ti wọnú ẹ̀ wọn ò lè yọ ẹ lè yọ ẹni tó bá dẹ̀ mú owó ẹ̀ tó bá ń yọ tó nà fọ́lọ́hún inú ọlọ́run ọba máa ń dùn sí i káàbùrú tó ṣẹlẹ̀ sírú ẹni bẹ́ẹ̀ ó máa ń lé o ọlọ́run ọba máa ń gbé àbúrú fò fún ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fọ́lọ́hún ni o ẹ̀yẹn wo àwọn àfọ àwọn 127 tọ́nà àwọn fẹ́sà sí mi gbogbo wọn ti lọ tíìmù lóríṣiríṣi tọ́sà ọgbọ́ wèrè wọn ṣé mo kú ẹnu mi mú ju bíléèdì lọ ó tún mú sí every day ni ọ̀pọ̀n gbogbo bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí wa àwa ìdúró tọ́lọ́run nítorí pé tó bá ti gbìyànjú sọ́dọ̀ ọlọ́run ọba náà máa gbìyànjú láti protect ẹni kọ́lọ́ ọba máṣá ìṣíjú àánú ẹ̀wù wa ọlọ́ọ̀ba máṣá ìyọ́nú sí wa gbogbo ìwọlé gbogbo wa ọlọ́run jọ máṣá ìjọ yọrí sí dáadáa ọlọ́run jọ má jà pòfo má jà ròfo má jẹ́ kọ́rọ̀ gbogbo agúnlẹ̀ sébùté òfo tó bá di lálẹ́ lágo 9 bí evening lie ó lè jẹ́ pé program ti máa ṣe mo máa fún àwọn èèyàn ní chance kan pè wọlé torí mi fẹ́ sọ̀rọ̀ pa mọ̀lúdì ti tèmi àwọn èèyàn ti sọ tiwọn èmi náà fẹ́ sọ ti tèmi náà pé mọ̀lúdì tẹ́ ń ṣe yẹn afẹ́ rí adẹ̀fẹ́ wò pé kí tiẹ̀ lẹ́ ń ṣe gọ́ńbẹ̀ kí lẹ́ ń ṣe ṣé Islam ni kẹ́ máa ṣe èmi fẹ́ sọ̀rọ̀ ti tèmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀lúdì ẹ̀yin aláṣẹ ètò ẹ̀yin aláṣẹ jù tí gbogbo yín sọ tí ẹ̀ ń sọ tí ní o ó di lálẹ́ ọlọ́ba máṣá ìṣe rọrùn ọlọ́ba máṣá ìyọnu sí gbogbo wa ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ máṣá ìjọ yọrí sí dáadáa ọlọ́njọ́ má jà pòfo má jà àròfo má jẹ́ kọ́rọ̀ gbogbo agúnlẹ̀ sébùté òfo ọlá àti tóbi ọlọ́run ọlá àánú ọlọ́run àlùbáríkà subhana rabbika rabbil insati amma yasifun wasalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yìn pé sá. ó pe o tún lé torí pé ọjọ́ 5 péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alaihi wasallam mẹ́nu bà lágbìyànjú torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kobordin Ajala
àjàlá lógún. ibùgbé tó dára, ìtọ́jú tó péye, wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò níléeṣẹ́ ájì mọ̀sùrù. ṣé ájì pẹ̀lú súnà ni. nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀. fọ́ọ̀mù wọn ti wà ń tà. kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà. 14th November sí 27 November ní umrah oṣù Rabiul Awwal. tá a gbéra umrah oṣù Ramadan ní 21st May sí June 4 2019. ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019. ìrìnàjò ájì ọ̀tẹ̀ yìí máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù. fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. ájì mọ̀sùrù ẹni tó bọ̀